ṣé ò ṣé ò ṣe wà bẹ́ẹ̀. Mo wà pẹ̀lú yín, ẹ̀kálẹ́ mo wà pẹ̀lú ẹ yín. kalẹ̀. Náà, Um, dájúdájú ẹrú Allah ní rí pẹ̀lú orúkọ yín yìí, àbí insha ṣé ẹ̀kan lónìí. inshallah. Ọ̀rọ̀ Allah Pẹ̀lú àti àlá ni. Muhammadu, wọ́n gbé kéèsì Allah àti Muhammadu dé iwájú wa àti Quran, pẹ̀lú ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí tó ń ṣẹlẹ̀ ní agbègbè àti àwùjọ wa, bí wọ́n ṣe ń bí àwọn èèyàn lórí tí wọ́n dẹ̀ ń gba owó ìtanràn. Nígbà tá a ṣèwádìí gbogbo kinní yìí, a ṣe ìwádìí dáadáa, a wá rí i pé gbogbo ẹ̀ ó wà nínú Quran. So nígbà tá Alhamdulillah. a wá ń ṣe investigation lórí kéèsì yẹn, gbogbo ìwà àti ìṣe àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pààyàn káàkiri, a trace ẹ̀ dénú Quran, àti ìyẹn ò tiẹ̀ wá please wa tó, a tún wá ṣèwádìí. Nígbà Bẹ́ẹ̀ tí ni mistake ẹ̀ lè correct mi. Ok. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Bàbá wò dáadáa. Tí máa gbọ́rọ̀ yín yé, látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ Islam gbà báyìí ni wọ́n ti ń jiyàn pé ni wọ́n ti ń pààyàn láti ń jagun. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ. Bẹ́ẹ̀ Àmọ́ ni nǹkan ọ̀nà tí tí mo fẹ́ sọ Islam bẹ́ẹ̀ ni fi pé tàn ká. ẹni sùúrù sà, ẹni sùúrù sà, Ẹ máa sọ̀rọ̀ ẹ ẹ máa ti dá sọ̀rọ̀. mi lóhùn. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ wá sọ ń sìn pé ah, bí ìgbà tí Islam bẹ̀rẹ̀ tá a bá wò dáadáa á rí pé ìgbà tí Islam bẹ̀rẹ̀ year of ìgbà tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí Allah fún ní message tí ń jẹ́ age of 40 years ó sì wà ní Mecca fún that 13 years so ló ń lò ní Mecca so ó lò 10 years ní Medina so kó tó kò ní Mecca tó já sí pé 53 years ló lò so 53 years 13 years yẹn a rí i pé tá a bá rí ìtàn kan tó gbé wá pé ìjà kankan ṣẹlẹ̀ láàrin ìgbà tó fi wá Mecca yẹn so tá a bá rí ìtàn tó gbé wá bẹ́ẹ̀ àmì mi sọ fún yín pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nígbà yẹn so tí wọ́n sì wà so tá a bá wá wò dáadáa nígbà tí wọ́n lé Ànábì jáde sallallahu alayhi wa sallam ní tá a bá lọ lè wo sọ Nisa'i 3087 tá a bá wò dáadáa ìgbà yẹn ni wọ́n lọ lè bá Abubakar tí wọ́n sọ fún Abubakar pé wọ́n ti lé Muhammad jáde ó ní inna lillahi wa inna ilayhi raji'un so ìyẹn ó jẹ́ ká kọ́ mọ̀ yìí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò gbéjà kọ ẹnìkan torí ẹ̀sìn tí ìbá ṣe pé wọ́n gbé Báwo ni ogun àti ẹ̀sìn, báwo ló tiẹ̀ ṣe kọ́kọ́ wọnú ara wọn? Ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè ọ̀rọ̀ yìí ní ọwọ́ ara wa. Àti pé nígbà tí wọ́n ja ogun yìí tán tí gbogbo ẹ̀ lọ títí di èní eléni báyìí, tó bá jẹ́ pé àwọn tí wọ́n wà ní Mẹ̀dínà yẹn, Mẹ́kà ń gbà yẹn, àwọn ni aláṣejù títí di èní eléni, wọn máa gbà kí ẹlẹ́sìn míì máa wọ Mẹ́kà títí di èní eléni. Ṣé àwọn tí wọ́n wá gba Muhammadu láàyè tán tiẹ̀ kọ́kọ́ jẹ́ kó dúró sáàrin àwọn nígbà tó bẹ̀rẹ̀ fún ìwọ̀nba àgbà díẹ̀, ǹjẹ́ àwọn yẹn ǹjẹ́ wọ́n tiẹ̀ gbìyànjú ju Muhammadu tó jẹ́ sà pé nínú ẹni sùúrù ẹjọ́ ẹ rí pé mi ò interject yín nígbà tẹ́ ń sọ̀rọ̀, nínú Quran 9:28 ni àṣẹ ti wá láti ọ̀dọ̀ Allah pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí ò wọ́n gbọ́dọ̀ tiẹ̀ jẹ́ kán gbọ́nú Mẹ́kà mọ́, tí wọ́n dẹ̀ ṣe mú àṣẹ yẹn lò títí di òní. Ǹjẹ́ àwọn yẹn ò tiẹ̀ wá bẹ́tà gan ju Allah lọ àti Muhammadu láti kọ́kọ́ gba Muhammadu láàyè láti kọ́kọ́ tiẹ̀ máa sọ̀rọ̀ láti máa tẹnu bá àwọn ṣìgìdì tí wọ́n ń bọ kí wọ́n tó bí Muhammadu? Ṣé àwọn yẹn ò fàyè gbà? Ní àárín ọdún mẹ́wàá Muhammadu ja 100 ogun ó lé, mo tútù sọ 100 ogun ó lé. Ní àárín àwọn ogun yìí ó kọ lẹ́tà sí àwọn ìlú wípé kán gba Islam, tán bá gba Islam wọn á kógun jà wọn. Nínú àwọn ogun yìí àti ríbi tí ó ti lọ kógun jà àwọn èèyàn nínú ibi ogun Kaiba ó lọ kógun jà wọn oríṣiríṣi. Báwo ni à ń gbà pé ẹni tó dá ayé àtọ̀run à ń gbà á ní ọ̀kan ṣoṣo? tó jẹ́ ọmọ onílùú tí wọ́n lè sọ pé ọmọ onílùú ni tí ó sì máa fọwọ́ sọ̀yà pé ọmọ onílùú ni mí l'Ànábì wa Muhammad wa gbogbo àwọn tó jẹ́ Ali Hamza Abubakar gbogbo wọn pátá ọmọ onílùú ni wọn kò sẹ́ni kankan tí wọ́n lọ lè gbé wá láti ibì kan lọ sí Mẹ́kà alákọ̀ọ́kọ́ nìyẹn ìyẹn tó bá já sí pé bóyá ẹ ìyẹn wàá mọ̀ jẹ́ kí n ẹni fèsì sọ̀rọ̀ sí sà ẹ jẹ́ kí n fèsì sí bẹ́ẹ̀ yẹn, ẹni sùúrù ẹ jẹ́ kí n fèsì sí. Nínú àwọn ọmọ onílùú yẹn tí ò jẹ́ mùsùlùmí, mélòó ni wọ́n ń gbà láàyè nílùú Mẹ́kà mọ́ ní òní? Ẹ kọ́kọ́ dá mi lóhùn. Tí ò bá ti ṣe mùsùlùmí, ó jẹ́ kò ọmọ sí onílùú, òṣọ ọmọ onílùú kọ́ ni òun kọ́ ni ẹni sọ̀rọ̀ sà guideline wọn lé ní. ní Mẹ́kà lẹ́nu Ó bá ní má Mẹ́kà jọ lẹ́nu ọmọ ẹni onílùú. Kí lẹ sọ? ẹgbẹ́ Kí lẹ sọ? jáde pé ẹni Mẹ́kà lẹ́nu ní Mẹ́kà lẹ́nu ẹgbẹ́ jáde pé sí Ẹ pé ṣé wọ́n gbogbo gba àwọn tó wà wọ́n gba ẹni ẹnikẹ́ni tí sọ̀rọ̀ ò bá sà jẹ́ mùsùlùmí ẹni láàyè sọ̀rọ̀ láti sà lọ sí ẹni Mẹ́kà? sọ̀rọ̀ sà ẹni sọ̀rọ̀ no Ok question tí mo mo ń gbọ́ fẹ́ yín. béèrè ni pé ẹ sọ wípé ẹ béèrè pé sí gbogbo àwọn tó wà ní Mẹ́kà yẹn sí mùsùlùmí ni gbogbo ẹ̀ táyálì kò sí kìrìsìtẹ́nì kò sí nǹkan mi tó yàtọ̀ sí mùsùlùmí ẹ kàn á gbé jáde fún mi pé MS bẹ́ẹ̀ ni kò bàbá sí ẹjọ́ ìlú tó ṣé ẹ ní lè bá wa gbé jáde 100% pé ǹjẹ́ wọ́n gba ẹgbẹ́ mi o ẹnikẹ́ni láàyè láti wà ní Mẹ́kà? kíní yìí ju pé èèyàn kan ló kàn wò sùsù lórí òpè kẹmọ sí like nígbà Bí tí kí wọ́n ṣe nìyẹn? like nígbà tí wọ́n ṣe òfin kan wípé ẹ gbọ́dọ̀ mú ọtí mọ́ mẹ́ta ni ló wá Ó yá alákọ̀ọ́kọ́ ẹ wò ó wà ó nínú yá ẹ ẹni wò sùúrù ó sà yá ẹ̀ka wọ́n ti gbé wá ẹ̀ka bẹ́ẹ̀. or Aboriginal non-Muslim popular living in Mecca non-Muslim are alleged
prohibited from entering reside in the city. The Saudi Arabian government to maintain the spiritually purity of the holy site. Ṣé wọ́n sọ fún wa yà ni pé wọ́n àti pé wọ́n sí nínú ìlú yẹn ni àbí wọ́n jẹ́ wọ́n wọ city pé wọ́n bí pé kéèyàn sọ pé bí wọ́n Àbújá ní Israel ni pé wọ́n jẹ́ káwọn èèyàn wọ city. Bàbá yìí there are no indigenous ẹni sùúrù ẹ jẹ́ kí n ká ẹni sùúrù ẹjọ́ ẹ wo ohun nǹkan tó ń sọ lélẹ̀ there are no indigenous or aboriginal non-Muslim population living in Mecca. There are no indigenous, there are no. Ẹ ti understand bẹ́ẹ̀ yẹn kò sí àwọn ọmọ onílùú kankan tí wọ́n jẹ́ ọmọ onílùú àtọlẹ̀bọ́lẹ̀ ní ìlú Mẹ́kà tí wọ́n ń gbé Mẹ́kà tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí nǹkan tí wọ́n kọ síbẹ̀ fún yín nìyẹn. Non-Muslim are legally prohibited. Population living in Mecca. Ẹni sùúrù non-Muslims are legally prohibited from entering or residing. Àwọn tí ò bá ti ń ṣe mùsùlùmí. the population yẹn mo fẹ́ jẹ́ ká tó ń kà látòkè kẹ́ tu ẹ̀mí ògbóògbò ẹ̀ lákàá bá mi tu látòkè kẹ́ ti máa tu fún mi lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀ mọ́ bìnrin ẹ̀dá there are no indigenous or aboriginal Muslim population living in Mecca. Kò sí àwọn ọmọ onílùú àbí àwọn ọmọ àtọlẹ̀bọ́lẹ̀ ìlú Mecca ìlú Saudi Arabia àbí Mecca tí wọ́n jẹ́ mùsùlùmí kò sí kankan nínú wọn tí wọ́n ń gbé Mecca. Ṣé ti di non-Muslims are legally prohibited. Non-Muslims are legally prohibited from entering or residing in the city by the Saudi Arabian government. Wọ́n ní wọ́n gba àwọn tí ò jẹ́ mùsùlùmí kankan láàyè láti gbé inú ìlú náà ní àti ọwọ́ ìjọba Saudi. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn to maintain the spiritual purity of the holy site. Nítorí wípé nínú Quran 9:28 ó ti sọ wípé gbogbo àwọn ẹlẹ́sìn yòókù wọ́n mọ̀ ẹlẹ́gbin ni wọ́n. So gbọ́dọ̀ gbà wọ́n láàyè láti dé Mẹ́kà. So nǹkan tí ẹ̀rí kan bí nìyẹn tí mò ń sọ fún yín. Ẹ máa gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ gbé jáde nísìn láti dé Mẹ́kà. Ṣé nǹkan tí mo sọ yẹn ṣó right àbí alright? Ṣó right àbí alright? Ẹni sùúrù ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà. Ẹ má ti mú bọ̀. No. Nǹkan tẹ́ sọ tẹ́lẹ̀ kọ́. Kí n dìbọ́ǹkì yín ẹni sùúrù kí n dìbọ́ǹkì yín. Ṣé nǹkan tí mo sọ right àbí alright? Ẹni sùúrù ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ni pé tí ó wà yẹn tẹ́ ká jáde bó ṣe rí nìyẹn ṣe tẹ́ ọ sáà nìyẹn. But nǹkan tí mi ń sọ fún yín ni pé wọ́n ní wọn jẹ́ kán jáde sí city Mecca dàtí ní pé bóyá bíi around of Mecca ibi tí Mecca wà ẹ̀tọ́ sàn mi so ibi tí Mecca wà yẹn èyí wọ́n sọ pé wọ́n sí nínú ìlú o like kí wọ́n sọ pé Nàìjíríà ẹni sọ̀rọ̀ sà kán ní Nàìjíríà ń sìn kí wọ́n ní ẹ máa gbọ́ oh God kán wá ní kẹ́ wá béèrè question kán wá ní Yorùbá kankan kì í dé Àbújá sómi pé Yorùbá ò sí ní Nàìjíríà ni àbí kán ní Yorùbá kankan èyí dé ẹni sọ̀rọ̀ dà níbo sí ti Àbújá. Sí àwọn tí ò ń ṣe mùsùlùmí ní Saudi Arabia. no ẹ sọ bẹ́ẹ̀ níta ẹ sọ nìyẹn. ní Saudi Arabia ló sọ fún Mẹ́kà lẹ sọ so ẹ mọ̀ gbọ́ Mẹ́kà lẹ sọ ẹni sọ̀rọ̀ sà country ní Saudi Arabia Mẹ́kà state ṣe gbọ́ ẹ mọ̀ gbọ́ state ni so wá kò wá sí bí state yóò ṣe wà city ni wọ́n dakọ̀ that's mean pé ibi táwọn population wà sẹ́mi pé oko Mẹ́kà wà. Point of argument you valid. Your point of argument is invalid. Yes. Okay. Nǹkan tẹ́ ẹ̀ sọ́nsìn. My initial statement was wọn kì í gbà kí àwọn tí ò máa ń ṣe mùsùlùmí kán dé àwọn àyè kan ní Mecca kán dé àwọn ibì kan ní Saudi Arabia mo dẹ̀ make Mecca as an example. Ó ní ojú ibi tí wọ́n gbà kí wọ́n dé ní Medina gan. Ṣé ti understand? So gbogbo nǹkan yìí mo dẹ̀ sọ fún yín pé ẹni sùúrù mo dẹ̀ sọ fún yín bó ti wà nù Quran láti ìgbà ayé Muhammadu. Ẹ ti understand? So àwọn tí wọ́n wá gba Muhammadu láàyè wọ́n padà restrict àwọn náà kúrò nílùú yẹn again. ẹ mọ̀ sọ pé wọ́n gbà láàyè ẹni sùúrù sà ẹ mọ̀ sọ statement yẹn pé wọ́n gbà láàyè bẹ́ẹ̀ sì wà yọ ọmọlẹ̀ Yorùbá ní ẹ̀tọ́ stand ní ilé bàbá yín tẹ̀ jẹ́ origin ilé bàbá yín ṣé wọ́n gbà yín láàyè ni àbí in tó tọ́ sí yín lẹ̀ ń síbẹ̀. Èmi àti ọ̀rọ̀ Muhammadu là ń sọ kò ń sọ̀rọ̀ mi lẹ̀ ń sọ tó bá fẹ́ sọ mí di Muhammadu èmi ò gbógun ẹni sùúrù mi ò kógun jà wọn tó wà nílé wa so mi ò kógun jà wọn. Mi ò kógun jà wọn. Ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ fún mi ni pé ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ ni pé ẹ máa gbọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ sọ yín àyìn pé sisi ẹ̀ lẹ́wà àbí olùdó ọ̀rọ̀ lẹ́sìn máa ibi tó jọ̀dọ̀ ọ̀rọ̀ bá sì ti wà yẹn gbọ́dọ̀ sọ ni gẹ́gẹ́ bí ẹ ti sọ ṣé ànábì indigene Mẹ́kà ni àbí kìí ṣe àbí non indigene. Indigene ok why tẹ́ fi wá sọ fún pé tó yẹ fi wá lo language pé wọ́n gbà á láàyè ní Mẹ́kà. Àwọn tó jẹ́ indigene lé ní ṣé wọ́n gbà wọ́n láàyè tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí ní ibẹ̀ yẹn mọ́.
oh god question tí mo béèrè ní ìdámi lóhùn náà. ṣebẹ́rí indigenous ẹ ní sùúrù jáde ṣebẹ́rí indigenous àti aboriginal people bẹ́ẹ̀ indigenous kọ́ lẹ̀ wọ́n bẹ̀yẹn indigenous lẹ̀ wọ́n bẹ̀yẹn àbí òun ṣe indigenous. ẹ mọ̀ gbọ́n nǹkan tí mo sọ fún yín. indigenous lẹ̀ wọ́n bẹ̀yẹn àbí òun kì í ṣe indigenous kí ni àwọn ẹlẹ́bọ tí wọ́n bá Muhammadu Dàgbà yẹn kí ni wọ́n fi yàtọ̀. ẹ mọ̀ gbọ́ ìgbà yẹn bí question tí mo béèrè lọ́wọ́ yín mo dùn mọ́ mi pé ẹ lè dáhùn ẹ gẹ́gẹ́ bí mo ti béèrè náà lè dá padà sí so fún àìmí ò ní issue pẹ̀lú yín ẹ understand mi. ìgbà tẹ́tí make wrong claims ni ẹ sọ fún mi pé mi lè dáhùn question yìí. ẹ dáhùn question mi ni wípé ṣé ànábì tó jẹ́ indigene nínú Mẹ́kà sóhun ni wọ́n gbà láàyè ẹ understand mi pé ṣé wọ́n gbà láàyè ni ẹni tó jẹ́ indigene wọ́n gbà láàyè ni. ńgbà táwọn àgbààgbà ló sọ pé kó máa lọ sí Mẹ́dínà ẹni sùúrù ṣé ńgbà tán lé kúrò lù ṣé kò lọ ni ṣé ìṣe pọ́n fàyè gbani ṣé bó bá àwọn èèyàn kan láyé ni ìgbà tí gbogbo àwọn èèyàn sọ pé kó máa lọ nígbà tó ń bú gbogbo àwọn ṣìgìdì wọn tí ó bá láyé ṣé wọ́n sọ pé kó máa lọ ní kílẹ̀ sọ báyìí. ok wọ́ọ̀dù tẹ sọ yìí sìn ẹ mú wọ́ọ̀dù kan wá tó fi bú ṣìgìdì wọn ẹ kàn fún mi ní evidence pé ẹ bá mi gbé ibi tí tí kan náà àwọn ọmọ ẹlẹ́yìn Muhammadu ti ṣá tó ti fi egun ẹran ṣá kan lórí inú ẹ bá mi gbé jáde. rárá o question tí mo béèrè kẹlẹ mẹ tó bẹ̀rẹ̀ ìjà gangan in the first place. no rárá kì í sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ ìjà ọyẹ ẹ fún mi ládìí ẹ mọ̀ gbọ́ ẹ ní sọ fún mi ọyẹ ẹ fún mi ní time ẹ mọ̀ gbọ́ kì í sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ ìjà òun kọ́ ló bẹ̀rẹ̀. a máa rẹ tó bẹ̀rẹ̀ ìjà sí a máa rẹ tó bẹ̀rẹ̀ ìjà àwọn náà ti fẹ́ bá yín gbé jáde báyìí kò sí pé nǹkan tí mo ní ẹgbẹ́ wa kọ́ lẹ fẹ́ gbé wa o kò sí wàhálà. no gbogbo eléyìí tẹ́ ń sọ is irrelevant to this conversation so. so ṣe ti rí báyẹn nígbà wọlé because ẹni tó ń bá yín sọ̀rọ̀ kì í ṣe pé bóyá ẹ sọ̀rọ̀ indigenous we were talking about indigenous people ẹ sọ̀rọ̀ pé ẹ ṣe bí indigene Quraishi ní Mẹ́kà ní Muhammadu lóòótọ́ ẹni sùúrù indigene ibẹ̀ ní lóòótọ́ ẹni sùúrù indigene ibẹ̀ ní lóòótọ́ I need the same privilege ṣé wọ́n fún ẹlòmíì ó yá ṣe lè ka nǹkan tó wà níbí báyìí. mi ò ní náà rí anything. Okay, when the apostle openly displayed Islam as Allah ordered him. Nígbà tí Muhammadu tó fi Islam hàn. Nǹkan tí mo ń kà ní Ibn Ishaq Siratu Rasulullah máa gbé ìwé yẹn jáde sójú screen yìí náà máa rí the life of Muhammad ló wà níbẹ̀ so page 118 òun ni mo ń kà ní. When the apostle openly displayed Islam as Allah ordered him. Nígbà tí Muhammadu fi Islam hàn gẹ́gẹ́ bí nǹkan tí Allah pa ní àṣẹ láti ṣe. His people did not withdraw or turn against him. Àwọn èèyàn rẹ̀ ò pẹ̀yìn dà àbí kí wọ́n bá ní gbódòrò sọ kí wọ́n bá ní fàǹfà lórí ọ̀rọ̀ yìí. As I have heard. Until he spoke disparagingly of their gods. Títí di ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní bú ṣìgìdì wọn tí wọ́n gbàgbọ́ àwọn ṣìgìdì wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wọn pé kán kó wọn jọ pé kí wọ́n dáná sun wọn. When he did that, nígbà tí ó ṣe eléyìí, they took great offense and resolved unanimously to treat him as an enemy. Eléyìí bí wọ́n nú gan ó bí wọ́n nú púpọ̀ wọ́n wá padà ní àjọsọ wọ́n ní àwọn máa ṣe bí ọ̀tá àwọn nígbà tó bẹ̀rẹ̀ sí ní bú gbogbo àwọn ṣìgìdì wọn. When the apostle companion prayed, they went to the glens so that their people could not see them praying. Ìgbà tí àwọn ọmọlẹ́yìn Muhammadu tí wọ́n ń gbàdúrà tí wọ́n ń kírun wọ́n wọ inú igbó lọ kí àwọn aráàlú má bàa rí wọn pé wọ́n ń kírun. And while Saad Abu Waqqas was with a number of the prophet's companions. Nígbà yìí Saad Abu Waqqas ó wà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Muhammadu tí wọ́n pọ̀ gan. In one of the glens of Mecca. Ní àwọn àyè kan ní Mecca. A band of politics came upon them while they were praying and rudely interrupted them. Àwọn ọ̀ṣẹbọ kan wọ́n wá bá wọn níbi tí wọ́n ti ń kírun. They blamed them for what they were doing until they came to blows. Wọ́n bú wọn níbi tí wọ́n ti bá wọn fún gbogbo nǹkan tí wọ́n ti ń ṣe tí wọ́n bú gbogbo àwọn òrìṣà wọn títí tí ó fi di ọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ dé. And it was on that occasion that Saad smote a politist with the jawbone of a camel and wounded him. Saad ọmọlẹ́yìn Muhammadu ó mú egun ẹran ó sì fi ṣá ìkan nínú àwọn abọ̀rìṣà yẹn ó dẹ̀ fi ṣá ní orí títí tí ó fi ní àpá tí ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní dà jáde. This was the first blood to be shed in Islam. Èyí ni ẹ̀jẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ta sílẹ̀ ìjà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jà nítorí ìsìlámù. So
Mr. Sheu ẹ ò mú tùmáì kìyìn. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ kà jáde yìí sí ẹ̀tọ́ stanley Bẹ́ẹ̀ni. so èmi sọ fún yín pé eléyìí kọ́ ni alákọ̀ọ́kọ́ nínú ìjà tí wọ́n kọ́kọ́ jà ní tí wọ́n kọ́kọ́ attack mùsùlùmí so kí ms bàbá kan jọ ká bá mi gbé ànísáyé 3088 fún kí ká wò. An-Nasa'i 3088. nǹkan tẹ́ ní kí n gbé wá Sunan Nasa'i 3088 àbí. ó ṣọ́ọ̀tì gan. bẹ́ẹ̀ ni sá. all right torí mi ò mọ nǹkan tó wà ń bẹ̀ ó ti ń kò sí ọkàn bẹ́ẹ̀ tó ó wà so insignificant. wọ́n lè gbé 8758. 88 lélẹ̀. I heard the messenger of Allah says a similar date. okay you can gbé 87 wá. no 88 yẹn náà yìí tí èrè kan tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni. nǹkan tẹ́ ní kí n gbé wá ní iye òun náà ló wà ń bẹ̀ yẹn ó ní ẹ wà ń bì kan tí wọ́n ń kọrin. ẹ jẹ́ kí n gbé wá fúnra mi ẹ jẹ́ kí n wò fúnra mi ẹ jẹ́ kí n wò báyà máa gbé jáde. ṣé ẹ ti ń wò fún ara yín. ẹ jẹ́ bá power tap. ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap o gẹ́gẹ́ bá wa share 371 péré ló share látàárọ̀ ẹ jọ̀ọ́. ok èèyàn kan sọ pé ìṣe 38 ẹ gbọ́ ṣé Sunan Nasa'i 38 ni. no 3088. 3088 ni. ẹ jọ̀ọ́ nǹkan tó wà ń bẹ̀ náà nìyẹn. nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Sunan Nasa'i 3088. bẹ́ẹ̀ ni bọ́ ẹ jẹ́ kí n lọ lè gbé wá bọ́ ó yàtọ̀ sí nǹkan tí mo fẹ́ lò ó yàtọ̀ ẹ jẹ́ kí n wò ó. ṣó ní alphabet lẹ́yìn ni àbó ní nǹkan kan lẹ́yìn tẹ́yìn o mọ̀. àwọn tíra tó ní volume 1 volume 2 volume 3 so kì í ṣe Sunan Nasa'i ni mo kì í ṣe Sunan.com mo ti rí so ó sì yàtọ̀ tíra nípa ló ṣé inú ìwé gangan ni inú ìwé gangan. no inú èrè soft copy ni kì í ṣe hard copy so mo soft copy náà ni a fún yín yìí. ẹ mọ̀ gbọ́ mo download ẹ̀ ní volume 1 volume 2 volume 3 volume 4 okay so bí o ṣe download ẹ̀ ní. èyí tó wà lọ́wọ́ yín yẹn volume kíni ìtẹ́níkà gbéje ti dítà mi. volume 4 volume 4. volume 4 ẹ kí n wo mo ní bí ìṣòro a lè bá yín wò bí direct one Sunan Nasa'i volume 4 ó ti wà lọ́wọ́ mi báyìí volume 4. ìbígínì ẹ̀ ṣé ẹ ti pé volume 4 ẹ ti rí. bẹ́ẹ̀ ni ok ó yá volume 4 náà ni. 3088. pé tẹ̀wá ti ṣí báyìí ẹ bá mi ṣe first page yẹn àbí ok ẹ ti rí báyìí ọ̀rẹ́ pé òun náà ni àmì. ṣé lè 87 lélẹ̀. 87 ok ẹ kọ́ ka 88 náà so ẹ sì padà. eléyìí. wọ. okay. Only it was narrated from Ibn Abbas that Abdurrahman bin Auf and some of his companions came to the Prophet in Mecca and said, okay, it was okay. Ibn Abbas ó gbé wa débẹ̀ pé Abdurrahman bin Auf àti àwọn ọmọlẹ́yìn ànábì sọ wípé. Oh, messenger of Allah. Ìwọ òjíṣẹ́ ànábì, ìwọ òjíṣẹ́ Allah. We were respected when we were idolaters and when we believed. Wọ́n pọ́n wa lé nígbà tí a jẹ́ abọ̀ṣìgìdì àti nígbà tí a gbàgbọ́. We were humiliated. Wọ́n fìyà jẹ wá. He said, ó sì wí pé, I have been commanded to pardon, so do not fight. Wọ́n ti sọ fún mi wípé kí n ṣe àforíjìn pé kí n má jà. Then when Allah caused us to move to Al-Medina, nígbà tí Allah sọ fún wa tí ó sọ fún wa pé kí a máa lọ sí Medina, he commanded us to fight. Ó pa wá láṣẹ wípé kí a jà. But they refrained. Ṣùgbọ́n wọn ò bá wa jà. Then Allah, the mighty and sublime, revealed. Nígbà yẹn ni Allah onígbéraga ló sọ nǹkan kan kalẹ̀. Have you not seen those who were told? Nǹkan tí ẹ̀yin tẹ̀yìn ti jáde tẹ̀yìn ká jáde kọ́ ni wọ́n tú. Níbo la Allah onígbéraga? Níbo ni wọ́n ti bá wa jà wà ń bẹ̀? Nǹkan tí mo fi sọ Allah onígbéraga. Allah onígbéraga ó lè lò wá. No, mọ̀gán tí mo jẹ́ sọ Allah onígbéraga, Mr. Sheu. Ní tó bá wà ń bí nǹkan sáà, ẹ mọ̀ gbọ́, ní tó bá wà ń bí nǹkan Mr. Sheu, ẹni sùúrù. Allah onígbéraga ó lòun lò mighty
pé òun ẹ ló mọ̀ ní ó gbọ́ ní ó pe ara rẹ̀ mighty o kò pe ara rẹ̀ alágbára mighty o kò fi nǹkan tó ẹ fẹ́ mọ̀ kẹ́ sọ gbọ́ pé alágbára ẹ mọ̀ gbọ́ ó pe ara ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ sà ẹ mo ìgbà tí ti ní mo wí kan bá tu ti gbọ́ alágbára bóyá Allah alágbára then ìgbà yẹn ni Allah wọ́n the mighty and sublime revealed. ìgbà yẹn ni Allah tí wọ́n sọ pé alágbára ni ló sọ nǹkan kalẹ̀. Have you not seen those who were told to hold back their hands ṣé from ẹ̀yin kò fighting ṣé ẹ̀yin kò rí àwọn tí wọ́n sọ fún wípé kí wọ́n ti da wọn bọ apó láti má jà ní and perform as salah wípé kí wọ́n èwo ni àsálà pé kán kírun? pé wọ́n kírun. ok so Kí ni tá a bá wo fẹ́- àdìsí ní tá a fẹ́ fààyè ní nǹkan tá a fẹ́ fà yọ ń bì ní mò ń bọ̀ ẹ má bínú. ẹni sùúrù ok ẹni sùúrù sọ̀rọ̀ ìsìlẹ̀ mi mú wá sà alright ní tá a fẹ́ yes fààyè bẹ́ẹ̀ ni pé aláwọ̀kọ́ náà nínú ìgbà tí wọ́n wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n fara ní nígbà táwọn wà nílẹ̀ bọ̀ wọ́n sá pọ̀nlẹ̀ àmọ́ nígbà táwọn ti di mùsùlùmí ẹ pé ó dákọ̀ we believe so nígbà táwọn ti di mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí fara ní àwọn so ìfara ní bá wọn jà Ànábì wa dáhùn lóhùn pé àwọn rán mi pé kí n mọ wá báyẹn jà ìkan tí wọ́n rán mi fún ni wípé kí n mọ wá ṣàforíjì fún wọn kí sì lámójú kúrò á rí wípé nígbà yẹn tó bá já sí pé Ànábì gangan bóyá wọn àti láti bá wọn jà láti ṣe anything so a rí wípé kèsì pé Ànábì gangan ló fẹ́ bá wọn jà àmọ́ láì pé push wọ́n ṣe ń push Ànábì ká bá wo àdìsí yìí a rí the same aya tó sọ̀rọ̀ nípa rẹ̀ nínú Quran 9 verse 13 tó sọ pé sẹ́yìn ní bá àwọn tí wọ́n bá yín jà sẹ́yìn ní bá wọn jà àwọn tó lé yín kò ní Mẹ́kà so ẹ bá wá lọ lè wo àdìsí the same àdìsí yìí 87 nígbà tí wọ́n lọ lè bá Abubakar 37 tó lọ lè bá ẹ jẹ́ ká Abubakar yanjú ẹ jẹ́ ká yanjú eléyìí ẹ̀ ẹ jẹ́ ká yanjú ilé o. because nǹkan tó wà ń bì ẹ máa gbọ́ ó ní nígbà tí àwọn wà táwọn sì ń bọ ṣìgìdì tó pọ̀ wọ́n ṣe àpọ́nlé àwọn àmọ́ nígbà táwọn di mùsùlùmí wọ́n fara ni wọ́n. ẹ má gbàgbé pé a ti kọ́kọ́ ka nǹkan tá a kà lẹ́ẹ̀kan yín pé nígbà tí Muhammadu bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọn ò fara ní wọn ò disturb ẹ̀ àfìgbà tí Muhammadu bẹ̀rẹ̀ sí bú ṣìgìdì tiwọn ìgbà tó bẹ̀rẹ̀ sí bú ṣìgìdì wọn òun ni wọ́n bẹ̀rẹ̀ sí humiliate ẹ̀ ẹ wá jẹ́ ká tẹ̀síwájú kó lè yé yín dáadáa Muhammadu wá sọ pé wọ́n ti pa mí láṣẹ pé kí n má bá wọn jà kóun foríjì wọn then when Allah caused us to move to Al-Medina ẹ rí wípé 13 years ẹ̀yin náà sọ mẹ́ pé 13 years ni Muhammadu lò ní Mecca he was able to raise maybe bóyá 100 people Muhammadu ò lágbára ìdí tí ò fi lè jà nìyẹn kò ní agbára èrò ẹ calm down sir ẹ calm down ẹ calm down ẹ má bínú. Then when Allah caused us to move to Al-Medina nígbà tí ó lọ sí Medina he commanded us to fight. Ìgbà tó dé tẹ́ bá wo gba àwọn àyà lakum dinukum waliyadin la ikira fi din ń bẹ ṣe tiẹ̀ kí n ṣe tèmi kò sì jẹ́ nípa nínú ẹ̀sìn. Ìgbà tí Muhammadu ò tí ì lágbára ni tí Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ lọ wo àyà tá a gbé wá lẹ́ẹ̀kan fight. rárá sá láì ikra fi dín nìyẹn ayé alukóra nìyẹn Medina ló ti bá kì í ṣe Mẹ́kà. Mi ò sọ pé Medina kan ló ti bá ìgbà tó ṣẹ̀ṣẹ̀ dé Medina ni ìgbà tí Muhammadu wà ní Mecca òun ni lakum dinukum waliyadin ẹ̀kọ́ yẹn pé kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn immediately tí Muhammadu ṣẹ̀ dé Medina tí ò tí ì lágbára tó ṣẹ̀ṣẹ̀ ń recruit òun ni àyà yẹn ẹ lè gbé jáde tó bá yẹ pé rọmú pa. first aya ẹ mọ gbọ́ sà first aya tó jáde fún Ànábì ní Medina òun ni aya yìí tó sọ̀rọ̀ nípa tó jásí pé Suratul Hajj verse 39 òun ni aya àkọ́kọ́ tí ó lọ lè bá Ànábì tí ó sọ fún pé tó pé ó yá àti pọ̀ láti ó sì ti wà Medina gbà yẹn tí aya yẹn fi jáde. apáláṣẹ kí ni. láti máa jagun ẹ̀sìn ẹ̀tọ́ sáà ó ti lágbára ń gbà yàn kó tí ì lágbára. kó tó di pé ó kò Mẹ́kà wọ́n lé ní more than 100 kan tó kò Mẹ́kà. ṣe é lè fún wa anyway abẹ́rẹ́ tẹ bá nẹ́ẹ̀rì èmi máa gbẹ́rì jáde. ẹ mọ̀ gbọ́ ẹ̀mí ẹgbẹ́ ẹ̀mí sùn sà. ẹ ṣe sùúrù ẹ calm down àwa máa fún yín lẹ́rìí 13 years tí Muhammadu lé Mẹ́kà kò lágbára torí ẹni kò ṣe pàṣẹ pé kọ́ máa jà Allah àtàjẹ́ ń sọ pé ó ń sọ̀rọ̀ yìí Allah ò yọjú láti ibì kankan Muhammadu náà ló ń sọ̀rọ̀ pé Jubril òun rí Jubril nígbà tí Muhammadu dé Medina òun ni àyà pé ẹ bá wọn jà ló sọ̀kalẹ̀ bọ̀ ńgbà tó wọ́kọ́ dé Medina tó ṣẹ̀ṣẹ̀ dé Medina fresh tí ò sí lágbára òun ni ẹ̀ṣẹ̀ sin tiyín kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn ó sì ń pè wọ́n sínú ẹ̀sìn gbà yẹn náà kété tí Muhammadu lágbára òun ni pé ẹ bá wọn jà ẹ pa wọn títí tó máa fi gba Islam àwọn ọ̀dẹ́tù lè mú àdìtì míì wá àti àyà nù Quran tó sọ wípé wọ́n ní kóun máa pa àwọn èèyàn kiri tó máa fi ṣe Islam so gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn gbogbo kíní yẹn wà contradicting àwa dẹ̀ mọ̀ pé àwọn ìrí tó ti sọ pé ẹ má bá wọn jà ẹ̀ṣẹ̀ sí tiẹ̀ kí n ṣe tèmi kò ì lágbára ìgbà tó lágbára ẹ pa wọn nípakúpa tẹ́ ẹ bá wo ilẹ̀ Yorùbá nígbà tí Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọn ò tí ì lágbára wọn ò máa sọ wípé
a fẹ́ paná ajẹ́bọrẹ́ wọn ò sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ gbájọ́ ń ṣe ẹ̀sìn kan lè ní kí n má ṣe orólé wa Islam lọ́nà ẹ̀rọ ń deceive everybody kété tí ẹ ti rí pé ó dà pẹ́ ti pọ̀ ó ti pé a fẹ́ paná ajẹ́bọrẹ́ gbogbo ẹni tí ó bá ti ṣe Islam ẹ pa wọn ẹbẹ wọn lórí kíní nǹkan tẹ́ ń tẹ̀lé manual tẹ́ ń tẹ̀lé Quran àti hadith ni it's your manual a jẹ́ ti understand it so nǹkan tẹ́ fẹ́ sọ àti ka eléyìí ẹ má ka waste time àti ka eléyìí ti yé wa pé Muhammadu gbà tó wà ní Mẹ́kà wọ́n ní kó má bá wọn jà ìgbà tó dé Mẹ́dínà Allah pàṣẹ pé kó ṣe kí ni o bá wọn jà so ẹ̀yẹ ká bọ́ sí 3087 before kẹ́ tó bọ́ síbẹ̀ ẹ kílèmù kẹ́rin kan sìn ẹ sọ wípé láìkọ́ ọ̀fì díìnì kọ́dítà bá yíyá nàmì rúṣòlì ẹ nígbà tí ò ti lágbára rẹ̀ ok àyà yẹn kí ni tó ṣẹlẹ̀ lérí àyà yẹn before kẹ́ tó sí anything ẹ kọ́kọ́ sọ fún mi lérí ms ẹ sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ lérí àyà yẹn ni ẹ ní sùúrù àkùráyé ms ni mo ń bá sọ̀rọ̀ sáà mo fẹ́ bí ilé rẹ̀ question kan mo fẹ́ bí ilé rẹ̀ question onídìí ẹ fẹ́ dàrẹ́tì ẹ̀kọ́ mi tí mo wà yẹn ẹ jẹ́ kí wọ́n sọ nǹkan tó fẹ́ sọ mí eléyìí tá a kà nǹkan tẹ́ mú wáyìí ó ti yé èmi ẹ̀yin àti àwọn tó ń gbọ́ wa wípé Muhammadu nígbà tó wà ní Mẹ́kà wọ́n ní kó má jà kò dẹ̀ bá wọn wọ́n fara ni wọ́n àbí wọ́n fara ni wọ́n nínú àdìsí tẹ̀ kátà yìí àti kọ́kọ́ gbé àyà wá fún yín àti ka àdìsí yìí síwájú àdìsí tẹ̀ gbé jáde àdìsí wo ló síwájú àti ka ìtàn yìí pé ńgbà tí Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ mọ̀ gbọ́ ẹ ṣe sùúrù náà kí ló tẹ̀yin mùsùlùmí ṣe báyìí kẹ́ tó lọ gbé kinní ìwá ẹ máa gbọ́ kẹ́ tó lọ gbé kinní ìwá àti kọ́kọ́ kà níbí wípé nígbà tí Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ará Mẹ́kà wọn ò fìyà jẹ Muhammadu wọn ò dẹ̀ bínú sí wọn ò fúngun mọ́ àfìgbà tí Muhammadu bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́ lu nǹkan tí wọ́n ń ṣe kí ni o tí wọ́n ń ṣe ìgbà tí Muhammadu bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́ lu nǹkan tó ń ṣe wọ́n wá ń treat Muhammadu as an enemy akàjáde ẹjọ́ rí a ò sọ wípé àwọn ará Mẹ́kà wọn ò frustrate ẹ̀ wọ́n frustrate ẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́ lu nǹkan tí wọ́n ń ṣe this is commonsensical kò sí ìrújú ń bẹ̀ a ò frustrate ẹ̀yin mùsùlùmí a ò bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ Quran ká máa kà nígbà tẹ́yin mùsùlùmí ò ṣe kí ni o tí ẹ ò bu ẹnu àtẹ́ lu nǹkan tá à ń ṣe nílẹ̀ Yorùbá this is common sense nígbà tí Islam ẹ ṣe sùúrù ṣé wẹ̀ ní sùúrù kí Islam tó dé kí Muhammadu tó dé àwọn Christian wà ní Mẹ́kà àwọn Jew wà níbẹ̀ ṣe understand àwọn Hanafi àwọn náà wà níbẹ̀ àtàwọn kan wọ́n wà níbẹ̀. àwọn wo ni ẹni sùúrù àwọn wo náà pè ní Hanafiya. àwọn náà gbà aláàgbọ́ kí Muhammadu tó dé àwọn ní wọn bí wọ́n ṣe sin Allah. ẹni sùúrù sàn ẹni sùúrù ẹ jẹ́ kí n land tí má ti land ẹ máa béèrè question yìí nǹkan ibi tí mò ń lọ ni pé kí ló dé tí gbogbo wọn ò jọ máa bára wọn jà ohun tí Muhammadu tó dé kí ló dé tí wọn lé àwọn Christian yẹn kúrò níbẹ̀ so ta ni problem ṣé àwọn existing protocol tí wọ́n wà ńlẹ̀ tí wọ́n bára wọn jà tí Muhammadu fi dé ni problem ni àbí Muhammadu tó ṣẹ̀ṣẹ̀ dé tó ń ta òun bá gbogbo nǹkan tí wọ́n ti ṣe tẹ́lẹ̀. sẹ́yìn gbọ́ kan tí mo sọ fún yín kẹ́ bá lọ lè wo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Ànábì àtàwọn ará Mẹ́kà tí wọ́n jẹ́ kí ló dé tó bá jásí pé nítòótọ́ nítorí ẹ̀ ń tà Ànábì sọ ni ṣèbí kí ló kọ rẹ̀ sí ń jẹ́ bàbá Ali Abu Talib kí ló dé tí ò fi bá Ànábì jà kí ni Ànábì ṣe fún Abu Lahab tó fi lọ lè da ìgbẹ́lẹ̀ lérí ní Mẹ́kà kí ni Ànábì ṣe fún Umar before kó tó gba Islam kó tó sọ pé wọ́n lọ lè ká Ànábì mọ́lẹ̀ kó tó di pé wọ́n pa kí ni common sense ni ẹni sùúrù sá. Mr. Shehu mi ò mọ reason tẹ̀yẹ́ ṣe báyìí bọ́ mi ìfẹ́ ká máa dáwọ́ bo òdodo. ẹni sọ̀rọ̀ ẹni sùúrù sá question tí mo béèrè lọ́wọ́ yẹn. nǹkan tẹ́ sọ yìí question tẹ́ béèrè nǹkan tí wọ́n torí ẹ̀ gbé kíní wa a jẹ́ kó yé yín wípé. ẹ̀ẹ́dùn yé mi ẹni sùúrù ẹ̀yin kọ́lẹ́jì yé mi èmi mo gbé wá tó wáyé pé nǹkan tí ní mọ̀ ń pa. eléyìí kọ́ mọ̀ something mo ní kẹ́ ẹ tó gbé eléyìí wá a jẹ́ kó yé yín wípé ìgbà tí Muhammadu bẹ̀rẹ̀ sí polongo Islam àwọn aráàlú ẹ̀ wọn ò bá a jà àfìgbà tí Muhammadu bẹ̀rẹ̀ sí bú wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí bá a jà ẹ farabalẹ̀ nígbà tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí bá wọn jà ta lẹni tó kọ́kọ́ fi egungun gúnyàn the first bloodshed in Islam ṣé bẹ́ẹ̀ yín mùsùlùmí lẹ kọ́kọ́ lọ gún ìkan nínú àwọn ará Mẹ́kà légungun. ẹ mọ̀ gbọ́ nǹkan tí mo sọ fún. eléyà mi ò mọ àpáyé mi ò mọ tẹ drive conversation yìí lọ mi ò jẹ mọ nǹkan tẹ fẹ́ tí ẹ fẹ́ sọ kankan ẹ mọ̀ gbọ́ nǹkan tí mo sọ bẹ́ẹ̀. nǹkan dáni yìí point wọn try láti make ni pé wọn bàbá ètò láyé ẹjọ́ before kẹtù sọ̀rọ̀ ètò sọ. Muhammadu nǹkan tí wọ́n sọ nìyẹn pé Muhammadu kò lọ́wọ́ bọ́ attack anybody. bẹ́ẹ̀ni wọ́n attack ẹni. question tí mo bí ilé rẹ̀ ń sìn ni pé àwọn kan ti wà pẹ̀lú àwọn ọ̀ṣẹ́bọ ní Mẹ́kà àbí tí wọ́n ti jọ ń gbé ìgbà tí Muhammadu dé tó jẹ́ pé ìgbà tó bí kó tó di kó gba messenger ó ti ń bá wọn àmì kó tó di kó gba wáyì ó ti ń bá wọn wà
for 40 years of his lifetime wọn fi nǹkan kan ṣe títí tó fi pé 40 years old àbí ìgbà tó wá pé 40 years ó wá bẹ̀rẹ̀ sí ní wàásù against gbogbo nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bú gbogbo nǹkan tí wọ́n ní pé kí wọ́n pa nǹkan tí wọ́n ṣe tẹ́lẹ̀ tì but kò tí ì lágbára nígbà yẹn kò tí ì ní military power he had to go ó travel lọ sí Medina láti lọ recruit mọ́ sójà ìgbà tó recruit mọ́ sójà ló tó ní power láti máa bá wọn jà Islam dẹ̀ lélẹ̀ there are different stages in Islam ìgbà tí wọ́n á lo ẹnu wà ìgbà tí wọ́n á lo irọ́ wà ìgbà tí wọ́n á dẹ̀ jáde fún yín conventional war ìgbà tí wọ́n á bá yín jà ó wà so gbogbo nǹkan tó wà ní gbogbo scope yẹn ni ó wà nínú Islam pátápátá so nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ nìyẹn. gẹ́gẹ́ akọ̀ráyé gẹ́gẹ́ bíi time understand so time mi ò mọ́ọ̀tì náà láti lò pẹ̀lú yín àmọ́ mo kàn fẹ́ fi kankan yẹn ní sáà jẹ́ àbílẹ̀ àbí ẹ má bínú ẹjọ́ ẹ̀dàkùn ètò láyé ẹjọ́ ẹ̀dàkùn ẹ má bínú àbílẹ̀ ẹ má bínú sà ẹ má bínú àbílẹ̀ tí wọ́n pè ní àbílẹ̀ Akram kí ni Ànábì ṣe fún tó fi gbà ní etí kí ló sọ kí ni Ànábì ṣe fún àbílẹ̀ Akram tó fi di wípé ó da ìgbẹ́lẹ̀ Ànábì lérí kí Sayyidina Hamza kó tó di wípé ó wá gba Islam látara nǹkan tó ṣe so kí ni Ànábì ṣe. ẹ jẹ́ kí àbájá máa wọ́n sùn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní kẹjá máa wò. ẹ mú ṣẹlẹ̀ ní pé sẹ́yìn táìmù àmọ́jọ́ tó lọ́wọ́ ní kí n padà wá èmi ò ní gbogbo ẹ̀ táìmù. lánìí ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ kàn ní sọ̀rọ̀ dálẹ̀ kẹlẹ́ níta òye Inú mo ti so wà ní gbogbo àtẹ̀kọ́. tẹ sọ dálẹ̀ ń bọ̀ wá gbogbo tẹ bá sọ dálẹ̀ ló yẹ kárí náà sùn òye so nígbà tí ẹ béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan nípa ìkọ̀rọ̀ àfi dín ní kọ́rí tàbá ìyànà rọ́ṣùdù mi báyìí ní àdéhùn tí wọ́n ní táwọn èèyàn ní láàrin ara wọn ní Mákà tó ń ṣe nǹkan tí wọ́n tán ń ṣe òye torí pé gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ òrukàn òye wọ́n máa donate ẹ̀ fún wọn nínú ìlú Mákà ní àwọn gbogbo ìran Mákà ló máa ń tọ́ wọn nígbà táwọn mùsùlùmí dé wọn ní láíláí àwọn ọkọ máa wọn lẹ̀ mọ́ òye so òun ló fa pé láíláí ọmọ ti wáṣẹ́ a lè kó tọ àwọn ọmọ wa lẹ̀ ló bí ẹ lọ wo náà sùn kódò ládìí sì gẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là ń lọ ẹ má bẹ̀rẹ̀ ẹni sọ̀rọ̀ bá jẹ́ pé ẹni sùn bífọ̀ ọ̀kẹ́ tó kọjá ń bẹ̀ yẹn ẹni sọ̀rọ̀ sà onímọ̀ ní ṣe é kanjú mọ́ báyìí bífọ̀ ẹni sọ̀rọ̀ kó jẹ́ pé nǹkan ẹ̀yọ̀kan mo ṣáà fẹ́ ti kọ́ jọ lára fẹ́ yín sọ̀rọ̀ ṣe é kanjú mọ́ àjọ ń sọ̀rọ̀ náà ni kó jẹ́ pé nǹkan ẹ̀yọ̀kan mo fẹ́ kọ́ lára yín ó sì pè mí ẹni tó wá wà bẹ́ẹ̀ ni pé ẹ máa wá gbójú báyìí ká wá sọ̀rọ̀ dáadáa. ẹ mọ̀ gbọ́ mi nǹkan tí mo sọ ni wípé láhìkọ̀ rìtì again kò sí question tẹ́tẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ nínú àgbà ẹ mọ̀ béèrè kí n mọ̀ dá yín lóhùn rẹ̀. obìnrin ṣe bí obìnrin sóbìnrin ni àwọn ẹ̀yọ́ ọkùnrin náà náà ní ní ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká obìnrin rẹ̀ kẹ́ béèrè ẹni sọ̀rọ̀ obìnrin rẹ̀ kẹ́ béèrè pé ṣé kán mọ̀ ná òun ní yóò mọ̀ sọ fún yín pé ẹ má yẹ ká break conversation yẹn kí á continue pẹ̀lú. kí ètò láyé tó gbé kíní dé ìgbà tí Muhammadu tí ò tí lágbára ṣebí àwọn ọ̀ṣẹ́bọ ló lọ bá jà ìbáwọn ẹlẹ́bọ Mẹ́kà ni kí ni ọ̀rọ̀ àwọn Jew àtàwọn ìgbà tí kìíní Christian ó challenge ẹ̀ tí wọ́n gbà láàyè nílùú wọn ẹni sọ̀rọ̀ sà wọ́n gbà láàyè nílùú wọn níbo ní ló fẹ́ Medina fún sọmọ ẹni Medina sọ̀rọ̀ Islam ti wà ní Medina kò tó tó pa níbi lọ sí Medina ta ló mú lọ. wọ́n ti wá gba Islam láti Medina ní Mẹ́kà ní Ànábì fi wà Mẹ́kà. ẹ ṣáà máa make sure pé àfa yìí ó fún wa ní evidence because mi ò rí mọ ibi tí conversation yìí lọ because wọn kàn máa yí yín wọn máa yí yín wọ́n máa ti sọ kalẹ̀. ó ti bọ́lẹ̀ fúnra rẹ̀ ló bọ́lẹ̀ the guest went offline so fúnra rẹ̀ ló bọ́lẹ̀ so ẹ máa try yorùbá anything kó drop evidence kó sọ̀rọ̀ kó fún wa lẹ́rìí gbogbo kínní yìí kò ayé ti le ju ó ti simple ju gbogbo kẹkàn gòkè kẹkàn máa rojọ́ because kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ mùsùlùmí máa rí nǹkan sọ o ibi evidence lẹ ti máa jà bọ̀ yí pé kò ní rọ́rọ̀ sọ irọ́ ni tẹ́ bá ṣíbi tí Allah ti sọ pé ẹ pa wọ́n á rọ́rọ̀ sọ tẹ́ bá ṣíbi tí Allah ti sọ pé ẹ máa bá wọn sùn á rọ́rọ̀ sọ so kò sí ọmọ arọ́rọ̀ sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀rí ni kẹ́yìn wá béèrè ẹ̀rí yẹn ni ó máa yẹ kán sá lọ so bó ṣe ẹ pé nígbà tó dọ̀rọ̀ ẹ̀rí àwa guest went offline ni àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ bóyá ìyàwó ẹ̀jẹ̀ sọ pé kó bọ́ọ̀lẹ̀ kò yé wa. Ibnu Ibrahim ẹ kálẹ́ sọ wọn bí o ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ẹ kú ètò ọ̀rọ̀ àìpẹ́ wá bíbá lánàá. bẹ́ẹ̀ ni bọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ n sọ̀rọ̀ lánàá. wọn à jẹ́ kẹ́ sọ̀rọ̀ kẹ̀ kò sí ẹni ọkọ tó máa ń jẹ́ ẹnikẹ́ni lọ́wọ́ láti má sọ̀rọ̀ bíbá ẹ̀ bóyá ẹ̀yin lẹ̀ lè ní sùúrù àbí nǹkan kan. èmi ti kó ẹ̀rí wá mo ti kó oríṣiríṣi ẹ̀rí wá fún yín. bíi mélòó. ó pọ̀ gan thousands. ibi ẹ̀rí pé Muhammadu fẹ́ ọmọ ọdún mẹ́fà ṣé ẹ níyẹn lọ́wọ́. àwọn ẹ̀rí káyọ̀ ní lọ́wọ́ tẹ̀tẹ̀ expect òun ni mo kó kó wá tó di fún pé yín. mo gbàgbé so bí bàbá wa lórí mo kí gbogbo ilé wọ́n ṣe sọ̀rọ̀ kíní lẹ́ẹ̀kan yẹn ní ọ̀la ní aago kan ìkànnú àwọn àgbà tó já
oye so wọ́n fẹ́ gbé tán wọ́n fẹ́ gbé wá bá wa lọ́la fún debate àwọn àgbààgbà àwọn tí wọ́n fún tí ìwò àdẹ̀tún wà tẹ́lẹ̀ so kọ́lọ́run kò ṣọ̀rọ̀ láago kan lọ́dọ̀ ìyá wa Queen Ọbàtálá so kọ́lọ́run ṣọ́ wa jọlá lọ so bí ọ̀gá ṣe sọ yẹn náà mo rántí ni mo ní kí n sáré make mention ẹ̀ kó tó di pé mo gbàgbé o so ní aago kan lọ́dọ̀ Queen Ọbàtálá so bẹ́ẹ̀ jáde so àkùrá yẹ lóyún sókè. ẹ ṣe ẹ jọ gbogbo lé ẹ bá wa power tap sí ẹ jọ mo notice pé ńgbà tí ètò láyé tó ń sọ̀rọ̀ sí network yẹn fluctuate so ẹ jọ ẹ bá wa power tap kẹdẹ bá wa share dáadáa ẹ jọ ẹ bá wa power tap àwa 1.1k láwa mi báyìí a dẹ̀ ní 615 ó lò lálẹ́ ẹ jọ ẹ bá wa power tap ẹ jọ. Ẹlẹ́ẹ̀kejì nǹkan tí bàbá ètò láyé sọ ni pé ètò kan wà ní debate kan wà ní ọ̀la láàrin àwọn akéwòtọrọ jẹ àti àwa so ní aago kan ẹ jọ gbogbo lé. tágo kan òru. ètò láyé ṣe bí 1 pm ní àbí 1 am ní Nàìjíríà. aago kan ọ̀sán ni o. so ní 1 pm aago kan ọ̀sán post meridian time so ẹ jọ ẹ bá wa fi sọ́kàn. Mr. Sahih Bukhari volume 9 volume 9 bẹ́ẹ̀ni hadith number 6862 6,000 that's 6862 yeah bẹ́ẹ̀ni volume 9 àbí bẹ́ẹ̀ni volume 9 ms baba ṣé ibi tí wọ́n ti ní ṣé wọ́n ní Aisha kì í ṣọmọdún mẹ́fà ní àbí kí ni nǹkan tó fẹ́ gbé jáde. rárá ẹ ṣáà ṣe ẹ ṣe lọ́dọ̀ yín mo rò pé ẹlẹ́ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ dáwà lóhùn kan tó fẹ́ sọ wọ́n ní Muhammadu fún ọmọdún mẹ́fà ẹni kò fẹ́ ṣé ẹ̀rí ẹ̀ fẹ́ gbé jáde. ara ẹ̀rí ibi tó ti ń pẹ́ ká má pààyàn mo fẹ́ gbé jáde. tí Muhammadu dẹ́ pààyàn àbí irú èèyàn kò dé yìí náà Muhammadu dẹ́ pààyàn àbí kò pààyàn. ẹ̀yin ẹ ṣáà gbé jáde ẹ jáde. no ṣé Muhammadu pààyàn àbí kò pààyàn ní táìmù ìfẹjọ wẹ́wẹ́ ṣé Muhammadu pààyàn àbí kò pààyàn. ẹ̀yin náà ẹ sọ pé ẹ fẹ́ rí ẹ̀rí dẹ̀ láti kó wá fún yín. àjẹmí ò tí èmi kọ́ mọ ìsọdẹ ìsẹ̀yìn lẹ́ni ẹ fẹ́ mẹ́rin mi tí Muhammadu pé kó pààyàn jáde bí oníkọ́ máa pààyàn ni wọ́n tí Muhammadu yẹn wá pààyàn àbí kò pààyàn ráyè láti máa entertain ẹjọ́ wẹ́wẹ́ ṣé Muhammadu pààyàn àbí kò pààyàn. olówó èkó hadith ten sọ ni narrated Ibn Umar Allah's messenger said a faithful believer remains at liberty regarding his religion unless he unalive somebody unlawfully. bẹ́ẹ̀ni so ya ẹ sọ lóye. kí ni lawful means tá a fi ń pààyàn nínú Islam. bẹ́ẹ̀ni lawful means ni pé ẹni tó bá pa ẹlòmíì nísìn ìdájọ́ ẹni pé kàn pa padà. àní kí ni lawful means kí ni lawful means tá a fi ń pààyàn nínú Islam what are the lawful means. òun náà ni mo ti state yẹn lawful means ni pé ẹni tó bá pààyàn nísìn intentionally ìdájọ́ ẹni pé kàn pa padà so lawful just cause yẹn. The lawful means to unalive people in Islam what is the lawful means to unalive people in Islam. òun náà mo ti sọ yẹn kí George kó ṣèdájọ́ lórí for example ẹni tó bá don't get my point Mr. Ibrahim get the point. akuraye gbogbo ẹni tó bá ti man lam yakun musliman ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí ẹ lè pa simple nígbà tó bá wù yín ẹ fi gbà ládàá ṣùgbọ́n mùsùlùmí sí mùsùlùmí ni wọ́n sọ hello mùsùlùmí sí mùsùlùmí ni wọ́n ní kẹ́ ẹ má para yín bẹ̀rù lápá àti bẹ̀rù tí ideology yín gan bá papọ̀ ni ideology yín bá jọ ṣe èrè síra wọn bóyá bíi sunna àti salafi ẹ lè jọ tó tẹ bá tún múra yín lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹ lè tún tì nǹkan kan bọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ó máa ó yẹ báyẹn so tí mùsùlùmí sí mùsùlùmí náà ní kẹ́ ẹ má pa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. rárá o. èmi wà fún yunifásitì Kùránì tó ń sọ fún yín pé mùsùlùmí sí mùsùlùmí. no ẹ má tẹ̀tí lọ jìnnà ó tẹ̀lé àwọn ní àdìsí yẹn gbogbo àwọn 6,862 down to like 6,000. yanjú ọ̀rọ̀ yẹn ní Kùránì. ìgbà wà together ẹ̀ka next one kagbọ́ ẹ̀ka next hadith 6,863 ẹ̀ka kagbọ́. gbọ́dọ̀ ẹ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ tó rẹ́ nìyí onímọ̀ ọmọdé nìkan máa pààyàn Muhammadu dẹ́ pààyàn ẹ má kàn máa entertain ẹjọ́ wẹ́wẹ́ o ẹ lè bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. ẹ ṣe kà jáde ẹ̀yin ò ṣe kà onímọ̀ ọmọdé nìkan máa pààyàn Muhammadu dẹ́ pààyàn ṣáà máa bá rẹ̀ ní báyẹn rọjọ́ ni àdìsí ó mú wa yẹn sọ pé kọ́ máa pààyàn ọ̀nà. but ṣe búwọ̀ gangan lè ṣí kámẹ́rà kí ló dé tó wá ń control wáyé báyìí. ẹ mo lè ṣe kámẹ́rà náà kámẹ́rà ẹ ṣí náà ẹgbẹ́ mi sí big screen ẹgbẹ́ mi sí big screen. o ti wà ń bẹ̀ already tó wọ́n bẹ́ẹ̀ dá aláàmú títí lánàá náà o ti wà ń bẹ̀ o. wọ́n ilé báyìí so the second hadith tó tẹ̀lé. ẹni tó bá fẹ́ kó jáde fún ajá máa rí tán bó ṣe ṣe gbogbo kíní lánàá náà nù gbé járí tó tẹ̀ jáwó kíní tó ń gbé wá. ṣé ẹ tó rí bẹ́ẹ̀ kẹ́lẹ́ àdìsí. hadith number 6,860. àdìsí wo sọ̀rọ̀ Bùkárí sọ̀rọ̀ Muslim ànáwáwí àdìsí wo ló ń gbé. sọ̀rọ̀ Bùkárí volume 9. gbé fóònù sẹ́yìn. sọ̀rọ̀ Bùkárí volume 9.
kí gbé fóònù sẹ́yìn ó ti bóòdì ju ètò láyé kò kà báyẹn náà kò kà. báyìí kọ́ ó yá wọn ní kò ká. ó ti wà ókè báyìí yá. Tony narrated Abdullah ibn Umar, one of the evil deeds with bad consequences from which there is no escape for the one who is involved in it is to kill someone unlawfully. Ẹni ọ̀ ní mórí bọ́ níwájú Ọlọ́run bá tó bá fi lọ pààyàn unlawfully. But nǹkan tẹ̀ ká is for you Muslim na Muslim to Muslim lélẹ́yìn now. Generally. It will be generally. This is an instruction to you Muslim now. Generally. It's an instruction to yes. ẹ jẹ́ kán gbé Sahil Adukari 6878 jáde lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ náà. Wọ́n ní ẹgbẹ́ 6878 jáde bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ 6878. ẹ lè open another àfa ṣé Muhammadu pààyàn àbí Muhammadu ó pààyàn torí ọ̀rọ̀ ọ̀bọ̀ tí mo fẹ́ ka yanjú ọ̀rọ̀ yẹn pápápá ẹni Muhammadu àwọn tó pààyàn máa bèrè pé àwọn justfully àbí unlawfully ìyẹn máa bèrè. ṣé Muhammadu pààyàn àbí kò pààyàn. Kò pààyàn unlawfully. Kò ṣáà kò pààyàn àbí ẹyẹ tẹsán. Kò pààyàn unlawfully. Sahil Adukari 6878. Olówó Èkó ó ní kò pààyàn lọ́fúlì kó pààyàn lọ́fúlì ní ìwà àdìsí tó ká yẹn náà ẹ máa gbọ́ àdìsí tó ká yẹn náà sọ pé kọ́ máa pààyàn unlawfully àkùráyè wa ń bí pé òkè fún wa ní lawful means tá a lè fi pààyàn kò sọ̀rọ̀ náà yẹn tó. Kémi tí mo yẹ example lọ. Ìmẹ́ tó máa ń gbé wọlé. Bóyá 687 ìpínlẹ̀ níbi báyìí. ẹ fi Sahil Adukari 6878 yẹn hàn wá. Ṣé volume 9? ṣé ò nìyẹn. Ẹ̀hún lílé. Narrated Abdullahi. ẹ jẹ́ kí kámẹ́rà yín stable dáadáa ó yẹ ká fún wa. Narrated Abdullahi. Abdullahi gbé wa débẹ̀ pé. Allah's messenger said. Muhammadu òjíṣẹ́ Allah sọ wípé. The blood of a Muslim who confesses that La ilaha illallah, none has the right to be worshipped but Allah. Ẹ jẹ́ Mùsùlùmí tí ó jẹ́wọ́ wípé kò sí ẹnì kankan tí a lè jọ́sìn fún àyàfi Allah. And that I am the messenger of Allah cannot be shared except in 3 cases. Àti pé Muhammadu jẹ́ òjíṣẹ́ Allah tí ó jẹ́wọ́ pé Muhammadu náà jẹ́ òjíṣẹ́ Allah wọn ò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ẹ̀ sílẹ̀ àyàfi ọ̀nà mẹ́ta kan. Okay, now number 1, life for life. Life for life. Alákọ̀ọ́kọ́. Life for life. Mùsùlùmí tó bá pa Mùsùlùmí ẹgbẹ́. Tí sọ gbogbo kàtí kí ni ìtumọ̀ life for life tí sọ tán. Ìsọ̀rọ̀ life for life ní ẹ̀ náà. Ẹ̀mí fún ẹ̀mí Mùsùlùmí tó bá pa Mùsùlùmí ẹgbẹ́. Ẹ̀mí tó bá life for life ni pé tí ẹni ẹ̀ ṣó jẹ́ ẹrú ṣé ẹrú ló pa ẹrú ni. Irọ́ ẹyẹ parọ́ náà ẹyẹ parọ́ jẹ́rù. Nígbà tẹ́ ń ka kínní wọ́n sọ wípé ẹ̀mí Mùsùlùmí ẹ ò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ Mùsùlùmí sílẹ̀ àyàfi ní ọ̀nà mẹ́ta kan. Life àkọ́kọ́ life for life ẹ̀ tí wọ́n fẹ́ máa yí. This is an instruction to you Muslims. The ìtẹ̀kálẹ̀ kan náà is an instruction to you Muslims. Bí yá ẹ̀yin bíbí yóò bí ẹrù báyìí tẹ̀ àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ bí àgbo. Claim yín ni pé àwọn Muslim ń pa. Ẹ máa ka kínní lọ àkùrá yẹn máa tú lọ. Ó yẹ máa kà lọ ẹ máa kà lọ. A married person who commits illegal sexual intercourse. Wọ́n ní ọkùnrin àbóbìnrin tó bá yan àlè kí wọ́n pa kí wọ́n. Rárá túmọ̀ ẹ̀ dáadáa a married person túmọ̀ ẹ̀ dáadáa náà. Ọkùnrin àbóbìnrin tó ti ní ìyàwó àbí tó ti ní ọkọ ní ilé. Who commits illegal sexual intercourse. Tó bá lọ yan àlè níta kí wọ́n ṣe kíni fún kí wọ́n pa. Pẹ̀lú bismillah lawfully by the judge. Yes, lawfully by the judge. Àkùráyè àràfẹ́ sán ní comment section. Kí wọ́n pa lawfully by the judge. Ṣé kí wọ́n pa ni. Yáyọ̀ ọmọ tó máa lọ ni wọ́n ní lawfully by the judge. Nǹkan tí mò ń sọ fún yín initially nìyẹn pé lawfully tí wọ́n sọ fún yín yẹn. So ìgbà táyọ̀ wá tó ṣe Muslim báwo ni ẹ ti jẹ́ problem fẹ́yìn ṣebí you are not a Muslim. Ó yẹ máa ka lọ ẹ máa ka lọ. Ìbá àwọn Muslim àti ṣe accept ẹ̀ bẹ́ẹ̀ so you are not a Muslim. Ó yẹ máa ka lọ no ẹ máa ka lọ ó sì kẹyọ kan ẹ máa ka lọ ẹ kà Number tẹ́lẹ̀. 3, the one who turns renegade from Islam apostate and leaves the group of Muslims by innovating heresy, new ideas and new things, etc. in the Islamic region. Ẹ tún pè. The one who turns renegade from Islam, apostate, and leaves the group of Muslims by innovating heresy, new ideas and new things, etc. in the Islamic region. Ẹnikẹ́ni tí ó bá fi ẹ̀sìn ìsìlámù sílẹ̀ tí ó wá lọ ń ṣe nǹkan míì tàbí leaves the group of Muslim tí ó tó kọ ìjọ ẹ̀ àwọn mùsùlùmí tó kúrò ní sílẹ̀ àwùjọ àwọn mùsùlùmí àti tó kúrò láwùjọ àwọn mùsùlùmí by innovating heresy. Kí ni tó máa innovating heresy? àti pé kò gbà nǹkan kan gbọ́ àbó lọ ń ṣe nǹkan míì. tó ń dá ọ̀wọ̀ sílẹ̀ innovating heresy. ó lọ ń ṣe nǹkan míì ni kò sí nǹkan kan tó ń dá ọ̀wọ̀ sílẹ̀ innovating heresy. kò sí nǹkan tó ń jẹ́ kó dá ọ̀wọ̀ sílẹ̀ ẹ má pààrọ̀ kí wọ́n ṣe kí ni fẹ́ nìyẹn. ẹ̀yẹn tí mo innovating heresy. kí ni ọ̀wọ̀ tó dá sílẹ̀ ẹ dá mi lóhùn. tó fẹ́ dá àwùjọ mùsùlùmí rú. irọ́ ni òǹkọ́ lẹ́yìn rí mi báyìí innovating heresy. irọ́ kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀. òun ní báyìí. àní nǹkan tó kọ yẹn innovating heresy ọ̀wọ̀ ọkọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀
kí ló dé no. Sẹ́ni ẹ fẹ́ táṣìírí àlá ni. ẹ tú fún mi. Sẹ́ni ẹ fẹ́ táṣìírí àlá ni. ẹni ìyẹn tú fún mi sẹ kí ni mí ní innovating heresy. ó lọ ń ṣe nǹkan míì ó lọ ń ṣe nǹkan míì ní heresy tán sọ yẹn. ó ṣe nǹkan míì ní like mo what bá yín tẹ̀ sí Google. Innovating heresy describe the act of introducing radical new or unconventional or radical ideas. Ó lọ ń ṣe nǹkan míì. Ó lọ ń ṣe nǹkan míì nítumọ̀ ẹ̀. Irọ́. Ó lọ ń ṣe nǹkan míì. Ó fi ẹ̀sìn Islam lẹ̀. Ó wá lọ ń ṣe nǹkan míì yàtọ̀ sí Islam yẹn. Ọ̀tẹ̀ ìkọ́sílẹ̀ gan. Wọ́n ní orthodox beliefs. Ó lọ ń ṣe ẹ̀sìn míì. Ẹ pa. tó bá jẹ́ pé lọ ṣẹ̀sìn míì ordinarily on his own to innovate heresy. Kúrò bí jọ. Parọ́ fò. Májàràdá. Irọ́ lásán. Islam ti cast ẹ kúrò lórí ẹ kò wá parọ́ ọ̀rọ̀ kiri. Ojoojúmọ́ ló ń wá bí wá parọ́ irọ́ tuntun. Ẹ máa parọ́ kiri ìlú. Ẹ rò bí àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ bí wọ́n gọ̀ ni. So ẹni ẹ fẹ́ fi nǹkan kan wá pé. bẹ́ẹ̀ni ẹgbẹ́ mi sí big screen mo fẹ́ fi fídíò kan yìí láti lè paná gbogbo ọ̀rọ̀ lórí marriage ànábì yẹn pé nǹkan tó ṣe wà immoral ẹgbẹ́ afẹ́ paná lálẹ́ ẹgbẹ́ mi sí big screen. fídíò ta ni. ẹ ṣáà gbé mi sí big screen sẹ́ẹ̀. wọ́n rìkọ́ọ̀dù àwọn ọmọ máa sọ fídíò tó fẹ́ play akọ̀ kí n gbéyàn sí fídíò bẹ́ẹ̀ àwọn òkè ń ṣe fídíò bẹ́ẹ̀. wọ́n rìkọ́ọ̀dù Muhammadu ni. kò ń ṣe fídíò Nigerian person o so ẹgbẹ́ mi sí screen. níbi tó ti ń kó bọ Aisha lọ́wọ́. tó ní sọ fídíò tó fẹ́ play kí ló dá lé. ó dá lé lórí pé marriage dáná bí ṣe tẹ̀ fi máa ń bọ́ àná bí pé ó má yànnà bí ní 6 years old nǹkan tó dá lé lórí ni ẹ jẹ́ kí n ṣó ẹ. ẹ̀ló fabalẹ̀ ẹnìkan ṣe fídíò nígbà ẹ̀ so kí wọ́n á fi jọ́ọ̀jì ọ̀rọ̀ Aisha tó sọ fún ẹ jẹ́ kán play ẹ àbábẹ́ tó láyé ẹ jẹ́ kán play ẹ jẹ́ kán fi ó yá wọ́n ti gbé yín sí big screen o. Yeah, play. Now, they come now. 9 years old child. Congratulations. Okay, she said he married a 9 years old, therefore he was an immoral man. I ask her this question: what was the Christian world doing until the 19th century? What was the legal age of marriage in Britain? How old were the women or girls when they were having Christian men, in some cases Christian churchmen? They were the ones who facilitated the law. The English law was based upon Judeo-Christian values, not Islamic values. What was the age of consent in England? The law in Britain, as late as 1880. What was the date? 1880, when a woman was governing Britain. She had already been governing for nearly 50 years. Who was the woman? Queen Victoria. A woman was ruling Britain, and the age of marriage for girls in Britain was what? 7. A Christian country. Wait. I get this age from commentaries on the English law by William Blackstone. Let's go to the US. In the South in particular, the most religious and the most vicious part of the US, where slavery was still going on, what we call the Bible Belt. You know what the age of marriage was for girls? In Delaware, 9. In Pennsylvania, 10. 10 years old girls could be married to Christian adults. Now, Hartoon, before you jump to the Prophet of Islam in the 7th century and call him an immoral man, you are condemning, by extension, all of your Christian brethren from 19th century backwards for 2,000 years. Now, she was God, Prophet in so now video yẹn sìn ó fi hàn wá pé láyé ìgbà yẹn nǹkan táwọn bí ṣe all right according to their time so now ẹgbọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ jẹ́ kó sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ tó láyé ẹ fi wọ́n lẹ̀. Kẹ́rí pé ọpọlọ ju irọ́ wà bẹ́ẹ̀ tó láyé ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ mọ nídìí tán fi gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn tó nírú ọpọlọ tí wọ́n níyì wọ́n pọ̀ ní ibi báyìí so ìgbà tá a bá ṣàlàyé kì í ṣe àwọn nìkan la máa ṣàlàyé fún àwọn tó pọ̀ bí tí wọ́n máa gbọ́ so à ń gbọ́ yín Mr. Ibrahim. ẹ̀mú ìgbà yẹn nǹkan táwọn bí ṣe all right according to their time so now this our own time táwa wà nísìnyí ẹ wá dúró century yẹn 7th century lọ́nà wà ní 21st century nísìnyí so now ní 21st century ṣe lè fún mi lẹ́sàn-án ẹnìkan lóyún ẹgbẹ́ kan náà àbójẹ́ oníbídíà tó wà lọ márì ọmọ 6 years old 3 century ti yàtọ̀ so tó mẹ́rin ká bí gbogbo ìlú. ìgbà tó ń ta ní currently báyìí sìn èlò ló ń ta spaghetti ní 2014 ní Nàìjíríà ṣe lè compare price tó ń ta spaghetti yẹn ní 2026 tàwa yìí so that means ìgbà ti yí so ìgbà yẹn nǹkan táwọn bí ṣe ń gbà yẹn all right and it was not moral ní time yẹn it was not moral. ẹni nǹkan táwọn bí ṣe ń gbà yẹn right ẹ jẹ́ kí n bí léèrè àwọn questions ẹ ní sùúrù ẹ jẹ́ kí n bí léèrè àwọn questions fún. okay. ìgbà wo ni Allah ban ọtí ṣé gbà yẹn ni Allah ban ọtí. ọlọ́pọ̀lọ́ ló máa ń wà bẹ́ẹ̀. ẹ̀kọ́ náà kí lẹ sọ. ọtí wọ́n ban ọtí gradually stage by stage nìkan ṣe lẹ́ẹ̀kan náà. bọ̀ Allah ban ọtí àbí. bẹ́ẹ̀ni. ìgbà wo ni Allah ban musical instrument. Ọlọ́run ó dídí sọ nínú sọ́wọ́tò Ṣu'ara. Allah dídí sọ nínú sọ́wọ́tò Ṣu'ara pé wa shu'ara'u yattabi'uhumul ghawun àwọn tó bá fọ́nú fọ́ra àwọn yóò máa tẹ̀lé àwọn akọrin torí pé nǹkan tó máa ń gba táìmù èèyàn kúrò níbi ìrántí Ọlọ́run. ìrántí Allah. bẹ́ẹ̀ni. gbogbo àwọn tí ẹni tó wà nínú nǹkan tẹ́ wá play fún wa ìdárúkọ tó bá jẹ́ pé ẹ̀yin mùsùlùmí ó
ó máa ń dùn mí tó wáyé pé ẹ máa ń ṣe ọpọlọ dáadáa gbogbo wọn kọ́ ló kọ sínú ìwé kan wípé ká emulate àwọn ká máa fi àwọn ṣe standard láti ṣe ẹ ní sùúrù ẹjọ ẹ ní sùúrù bọ ó ṣe ní láàánú wípé nínú Sahih al-Bukhari 70:12 Allah gangan ló kọ́kọ́ ń fi Aisha hàn Muhammadu kí ẹni tó dá yàtọ̀ ọ̀run máa fi ọmọ ọdún 6 hàn bàbá 54 years nínú gbogbo àwọn tó ṣe kinní mélòó nù wọn ló sọ wípé ẹni tó dá yàtọ̀ ọ̀run ló fi hàn àwọn. ẹ torí pé age of consent wọ́n gbà yẹn. Age of consent so tí age of consent bá jẹ́ gbà yẹn ṣé àwọn kan mu ọtí gbà yẹn tí ọtí dẹ̀ jẹ́ legal act lọ́dọ̀ wọn nígbà yẹn àbí kò sí. lọ́dọ̀ àwọn ta ni. lọ́dọ̀ àwọn kan ní àsìkò gbà yẹn ṣáwọn kan mu ọtí àbí wọn mu ọtí gbà yẹn. àwọn kan mu ọtí gbà yẹn náà. àwọn kan ń jó sí orin àbí wọn máa jó ní ìgbà yẹn. àwọn kan jó sórin nǹkan tí wọn bá ti ṣe before kí lọ́ọ̀ tó dé. ṣé aláàwá ẹni sùúrù aláàwá mọ̀ yìí pé ọmọ kékeré tí bàbá 54 years old bàbá 57 bàbá ọmọ ọdún 9 sùn ó máa ní vaginal fistula ó máa ní ṣé Allah ò mọ̀ nígbà yẹn ni wọ́n sọ wípé age of consent tí ó wá jẹ́ pé Allah ló wá ń fi ọmọ ọdún 6 hàn bàbá 54 years. Imagine báwo ni Allah ẹ ní sùúrù ẹ jẹ́ kí n láǹdẹ́ máa sọ̀rọ̀ báwo ni ẹni tó dá yín ó ṣe máa fi ọmọ ọdún 6 kí ni ọmọ ọdún 6 ní mọ àdìtì yín tó tún sọ wípé wọ́n ń fọmọ yẹn ní date àti kùkúmbà jẹ kí wọ́n tó sọ pé kí ó máa lọ sọ́dọ̀ Muhammadu ọmọ tí ń fi tọ́ ìṣeré ọmọ kékeré tó ń fi tọ́ ìṣeré òun wá ní bàbá 54 years Allah tó dá yín ẹ wá yé bó ṣe tóbi tó Mr. Ibrahim ẹ wá yé bó ṣe tóbi tó ẹ tó dá yín wá free ẹ ní sùúrù ẹ tó dá yín wá free ó wá ń fi ìran ọmọ ọdún 6 ó wá ń fi hàn bàbá 54 years ẹ wá ní bí wọ́n ṣe ń gbà yẹn nìyẹn age of consent tó bá jẹ́ age of consent ni is the creator of the universe not expected to be a better entity? ṣé kò ń ṣe the best entity tó máa fún wa ní standard tó dáa jù ṣé kò ń ṣe òun ló yẹ kẹ́ni tó dá yàtọ̀run jẹ́ ni tó fi wá jẹ́ òun ló wá tó ń ṣe lẹ́tọ̀ọ́ fún bàbá 54 years láti lọ máa fẹ́ ọmọ ọdún 6 ẹ dẹ̀ tún gbé kinní yẹn jáde sójú òtí yín ni. ọmọ 6 years old ní 7th century ó yàtọ̀ sọmọ 6 years old ní 21st century. Give us evidence. Mú evidence nǹkan tẹ sọ́ọ̀sì yẹn mú jáde. Evidence nǹkan tẹ sọ́ọ̀sì yẹn mú jáde. ìgbà mo sọ fún yín pé èló ló ń ta spaghetti ní 2014 kẹfẹ́ fi wé spaghetti 2014. Stop it. We are talking about human being now and we are talking about physiology of human. Human being máa ní changes àti development. Ẹ mú jáde ní anywhere. Humanity ẹjọ ẹ má bàa máa yí argue mọ́. ní 7th century bẹ́ẹ̀ àwọn obìnrin 6 years old wọ́n ti máa spaghetti àbí kílẹ̀ sọ́ọ̀sì spaghetti. obìnrin 6 years old ètò láyé ẹ wo bóyá ẹ go on pẹ̀lú ẹni yìí o spaghetti. ẹ dìbọn nǹkan tí mo sọ pé obìnrin 6 years old kò yàtọ̀ ní 7th century tí obìnrin 2026 ó yàtọ̀ I will go through that route with you. But ká tó lọ sí route yẹn ẹ má bínú mo máa béèrè question kan ẹ má bínú mi fi kò ní pé mo fi tàbùkù yín ẹ má bínú kí ni qualification yín náà. BSc Odani from Obafemi Awolowo University Ilé-Ifẹ̀. Okay, thank you very much. That means you must know much about physiology. mi ò mọ physiology. Mechanical engineering. Okay, tá a bá wá ń sọ̀rọ̀ nípa bí ẹ̀yà ara èèyàn ṣe máa ń rí bí ẹ̀yà ara ṣe máa ń develop bí gbogbo internal organs wey máa ń develop ẹ fún mi ní ẹ̀rí wípé internal organ tí èèyàn ní sometimes ago pé ó yàtọ̀ sí nǹkan tá a ní nísìnyí tí gbogbo àwọn pelvic obìnrin tó máa fi lè ti máa expand dépò tó máa gba okó tó tóbi ẹ fún wa lẹ́rìí ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ fún wa ní orúkọ nǹkan tó jẹ́. náà máa fún yín lẹ́rìí ẹ̀ so ní Australia currently bá a ṣe ń sọ̀rọ̀ ní 2026 àwọn ọmọ 9 years old ní Australia nǹkan tí wọ́n ti ní lára gbogbo everything ti mature compared to ọmọ Nigeria ẹ lọ Google ẹ tẹ́yìn ọ̀pọ̀. Mr. Ibn Ibrahim ṣe rí physical appearance obìnrin kò ń ṣe nǹkan tó correlate mọ́ internal organ development ìtọ́jú ẹ̀gbọ́n ìkọ́kọ́ bí ẹni sùúrù sà ṣe rí if you want to justify something make sure wípé ẹ ní ìmọ̀ lórí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ yẹn you are and try láti correlate physical appearance bí èèyàn ṣe tó ẹ fẹ́ correlate ẹ̀ mọ́ internal organ development nítorí so nǹkan tẹ́ ń try láti sọ ní pé béèyàn bá ti tóbi bó bá ṣe tóbi sí òun náà ni bí pelvic ẹ ṣe máa ṣe gba ọmọ jáde sí is that what you are saying. ara nǹkan tí mo sọ kọ́ nìyẹn internal organ development changes from century to century nǹkan tí mo bá ń sọ nìyẹn ẹ lè fún wa lẹ́rìí. ẹ lè compare 7th century pọ̀ mọ́ 21st century. fún wa lẹ́rìí. bàbá mi humanity ṣé ó ń increase sí ni àbó ń decrease sí ẹjọ́. ó ń vary nígbà míì ó máa lọ sókè á tún wálẹ̀ náà bá ṣe ń bá ayé ẹ fún wa lẹ́rìí.
ó kàn dùn pé fídíò yóò sì ń bí ó ní fídíò kan tẹ́ pé medical practitioner kan ló ṣe pé ayé ta wà ní 2026 yìí o ẹni tó bá fẹ́ kọ́ ọmọ ẹ̀ marry ó ti wálẹ̀ sí bí i 18 years old ní káwọn obìnrin torí pé táìmù yẹn ni egg tí wọ́n bá ń produce ló máa wà very very active so torí pé egg obìnrin ní early stage tó wà yẹn òun ni egg yẹn dáa ju tó bá jẹ́ kó ti late lọ nǹkan tí mo sọ ìgbóyin náà lè mọ̀ kó tọ́ ni so egg tó and the produce. patient from evolutionary standpoint baba ẹ fún wa wípé o internal organ obìnrin wípé ó máa ti mature at that age of 6 years ní ayé ìgbà yẹn ẹ fún wa lẹ́yìn ẹ̀. now ọ̀nà ìmọ̀ àfọyín sìn so mo sọ pé kó máa change from century to century so mo ń bọ̀. Even this 7th century you are talking about, if you don't know, you can fact check whatever I tell you now. Take my mama war puberty age is between 14 to 17 years. Ara ọmọ 6 years old and you are here defending such. Pé láyé ìgbà yẹn, ẹ fún wa ní any other person tó pera ẹ̀ ní prophet tí ó jẹ́ wípé òun náà ó lọ fi ọmọ ọdún mẹ́fà tó dẹ̀ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án lọ́mọ tí ò tí ì wọ puberty age. Ìbọn náà mo ti fi evidence nínú fídíò tí mo fi ń yẹn. That is gibberish because those people are Islam. Sẹ́ni gbogbo kọ́tẹ́ sọ gbogbo queen kan ṣe kíní kan you can never see any evidence of such. Mi ò mọ bí jẹ́ tí máa ń lọ rí gbogbo àwọn kíní yẹn pé yes o ẹnìkan ó fẹ́ ní ọmọ ọdún mẹ́ta àmì lọ́mọ ọdún mẹ́fà ó dẹ̀ bá a sùn lọ́mọ ọdún mẹ́sàn-án ẹ fún wa ní ẹ̀rí yàtọ̀ sí Muhammad ẹ fún wa lẹ́rìí ẹni kan tún ṣe. Commentary on the English laws by William Blackstone orúkọ ìwé yẹn ni òun mo sọ fún yẹn ṣe ẹ̀rí ní fídíò yẹn. So only the timing of development, especially the onset of puberty and hormonal maturity, has steadily shifted over the last 150 years. This phenomenon, known as a secular trend, has led to children maturing earlier than past generation. So earlier than past generation. Yes. Right? Am I going where earlier than past generation? And we are talking about past generation. Puberty age is between 14 and 17. Now you are telling us we be nígbà yẹn tún nìyẹn o. 14 to 17 kò ń ṣe ìgbà tó kò ń ṣe yìí tí Muhammadu ṣe o ní ọdún mẹ́sàn-án tó kì í mọ́lẹ̀ o but now ẹ sọ pé ó ń reduce ẹ sọ fún wa ń sìn wípé at 10 ọmọ máa ti mature ẹ̀wọ̀n tí wọ́n máa sọ òkò báyìí ló máa fi fi yín sínú ẹ̀ tó bá sọ òkò báyìí wọ́n máa fi wọ́n ni. Can you give your own daughter 14 years old pé kó lọ marry káàtì ní pé 14 yẹn lẹ́yìn fẹ́ dúró lé lórí ẹ̀yin lè fọmọ 14 nísìnyí so nǹkan tá a sọ fún yín pé nísìnyí o kò sí mùsùlùmí tó máa fọmọ ẹ̀ lọ́mọ tó máa ní kó lọ marry ní 6 years old táwọn bí marry yẹn nǹkan tó ṣe ń tẹ̀ nǹkan tẹ̀ sọ yẹn náà ni mo ṣì ń go against sẹ́ Muhammad ṣe tiẹ̀ ní 7th century ó kí ó kó sí ọmọ ọdún mẹ́sàn-án ní 7th century and as far back before then before then 14 years old to 17 lọmọ ń wọ puberty how come tí Muhammad ṣe ní ọmọ tó ń bọ ọmọ ọdún mẹ́sàn-án sùn níbo ní internal organ ní ẹ̀ máa ti gbà ṣe. That is the question. When we are talking about puberty age, ó yàtọ̀ sí wípé see stages tóbìnrin wà ó yàtọ̀. There is a puberty age and there is a sex awareness age. Tó jẹ́ wípé ọtọ́mọ máa fi ready láti lè gbà nǹkan and there is a full gestation period as well. Ó ní period tọ́mọ lè gbé oyún torí pelvic gbọ́dọ̀ develop. Pelvic méjèèjì ó gbọ́dọ̀ develop láti lè hold the okay push do this do that then the womb as well must mature. Kí wọ́n lè sọ yóò bá lọ́mọ ọdún mẹ́sàn-án ló ṣe máa mature enough láti lè gbé oyún ẹjọ́ níbo ló ti wá anatomy wo ló sọ bẹ́ẹ̀ fún yín. òun náà lè gbọ́n ẹ lọ ka commentary of English laws òun mo sọ fún yẹn by William Blackstone. And I am still telling you that it is a lie. Commentary okay wait ó yá ẹ fún wa ní èjì tó kọ síbẹ̀ èjì tí ẹnìyẹn mention ní inú ìwé yẹn fine ó sọ wípé the evolution is shifting right mo ti gbà wait mo gbà wípé ó ń shift right pé okay ó ń reduce mo gbà from what to what that is see when we are saying something is decreasing that means pé bóyá láyé ìgbà yẹn bóyá wọ́n kò sọ pé ó increase o àfi tó wáyé pé ó increase ló sọ but decrease ilẹ̀ sọ and this decrease we are talking about tó máa jẹ́ bóyá 14 nígbà yẹn nísìnyí bóyá ti máa wà ní ọmọ tó máa mature látọmọ ọdún mẹ́fà if that but then wọ́n sọ wípé àbíkílẹ̀ ẹtún nǹkan tẹ̀ kan yẹn ẹtún kà kẹ́jẹ́ kí gbogbo wa gbọ́. wọ́n ní pàánù bíi ẹtún ìwé yẹn no that commentary ẹtún kàsà. Commentary of English law by William Blackstone ẹ̀wọ̀n náà ni mo sọ fún pé ibi tẹ́ ti máa kà ní inú ìwé yẹn lẹ́ ti máa kà. no ṣe bẹ́ẹ̀ mú phrase kan jáde ń bẹ̀ ẹ mú phrase kan jáde ń bẹ̀ kí ni phrase yẹn sọ. ok phrase tẹ́ mi kà fún yín sìn nǹkan tí mo kà fún yín láti Google nìyẹn pé kí n lè fi confam. kí ni phrase yẹn sọ ẹ tún phrase yẹn kà sà. ẹ jẹ́ n padà síbẹ̀ because mo ti lọ sáwọn down windows lórí PC mi. So wọ́n sọ pé the timing of development, especially the onset of puberty and hormonal maturity, has steadily shifted over the last 150 years. And the last 150 years, ìyẹn ò kì í ṣe 7th century. 7th century má jìnnà gan.
So now, last 150 years, this phenomenon, neither last 150 years, known as a secular trend, has led to children maturing earlier than past generations, neither last 150 years. Oh yeah, pause. Gbogbo ẹ̀yin tẹ́ wà léṣe bẹ́ẹ̀ gbóyìnbó tọ́ka jáde first. Ó ní pé ó ń shift from the past 150 years. Ó wá sọ wípé nísìnyí, ẹni sùúrù sà. Now that statement is ambiguous. Wọ́n kàn ní ó ń shift. We don't know whether it is decreasing or it is increasing. Shifting can be decreasing, ẹni sùúrù sà, and it can be increasing. Ẹgbọ́n maturing than previous time. Àwọn ọmọ maturing than the previous time. Last 150 years, most of you last 150 years, we have to see 7th century. Ṣé mo tún mọ 7th century? Earlier. If it is now, ni wọ́n sọ pé àwọn ọmọ mature ń sìn. Yàtọ̀ sí 150 years ago. Then you know 1,400 years ago. Ó tún kéré sí ni. Exactly. Ẹ̀yin sọ pé ó decrease nìyẹn, whereas lè deduce pé it increase or decrease, ó shift in hand. No. Nǹkan tẹ́ sọ anyway, the kids are now maturing faster than the previous years. Kids are now maturing faster, meaning pé ní ayé ìgbà yẹn ọmọ kì í tètè mature at the age of 14 wọn ti mature, 15 wọn immature, 16 wọn immature. That means pé láyé ìsìn at 12, at 10 ọmọ mature, meaning pé ó yẹ kan ànábì mọ́ gini. Because at 9 ọmọ immature rárá. What are you saying now? Deduction was èmi ti fẹ́ ní ilẹ̀ jàre kéèyàn ẹ̀jẹ̀ gbéra yín graduate ẹ̀jẹ̀ justify nǹkan tó ní túmọ̀. Ẹ bá já mi òjò ilẹ̀ ṣe ẹ má já mi ẹ jẹ́ kí n sọ nǹkan tó fẹ́ sọ 7th century ẹ lọ Google ẹ̀yin náà lọ Google ẹ pé ní 7th century yẹn ṣọ́mọ ó ti bàlágà dáadáa ó ti ní gbogbo nǹkan tó internal organs yẹn ṣó ti develop 7th century ẹ mọ bóyá ìjìnà tó ni ẹ wọ́n sọ mí pé ó dàbí 2026 ó yàtọ̀ náà ẹ fẹ́ máa counter nǹkan it's so shameful seeing a grown up man wọ́n wá defend ẹ ṣe sùúrù ẹ̀jọ̀ wọ́n wá defend Muhammadu tó bá ọmọ ọdún mẹ́sàn-án sùn ní 7th century tí kò sí oúnjẹ gidi tí wọ́n rí oúnjẹ gidi jẹ tó yẹ pé déètì ni wọ́n ń jẹ ní Saudi tí yà ń jẹ wọn tí ó sì mọ́tò tó yẹ pé ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n mu ẹ wá ń sọ pé ìgbà yẹn wọ́n develop dáadáa ńgbà yẹn ju ìsìn tí pizza wà àti oríṣiríṣi nǹkan wà. No, it's so shameful. Mi ò mọ bẹ́ẹ̀ yín wípé yìí lẹ́yìn ṣe ẹ̀sìn Islam yìí ẹ wá ń defend ẹni tó bá ọmọ ọdún mẹ́sàn-án sùn kò ń ṣe pé òun gan wà ní ọmọ ọdún mẹ́sàn-án wá bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ọ kò ṣe pé wà lọ́mọ ọdún mẹ́wàá ó bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ọ ó wà ní 50 something years ó dẹ̀ bá ọmọ ọdún mẹ́sàn-án sùn ẹ wá ń defend ẹ ó yẹ ká ní ìlú ẹ máa dúpẹ́ ká ní ìlú òyìnbó lẹ wà lẹ́sìn defend àwọn ọlọ́pàá máa ti kàn yín lára wọ́n á kàn yín lára pé wọ́n á máa ṣọ́ yín pé bẹ́ẹ̀ gan ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa bọ́ ọmọ kékeré sùn torí tẹ́ ẹ bá máa bọ́ ọmọ kékeré sùn ni ẹ ní máa ṣe irú nǹkan yìí kẹ́ máa defend ẹni tó bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ẹ wọ ẹ bá bandit tó mọ nǹkan tó ń ṣe sọ̀rọ̀. mso abẹ no vex baba tẹ́ bá lọ kẹ́ẹ̀kan tí ẹ béèrè question kẹ́ sọ wípé in the 7th century were children physically ready for sex at age 9? ẹ má gbàdúró mẹ́kẹ́ wá ní please answer from a scientific perspective not a religious one. ó máa fún yín lánsá ní from strictly medical and biological perspective the short answer is no. At age 9, a child body in the 7th century was physically, hormonally, and structurally unprepared for sexual intercourse and reproduction. In fact, biologically speaking, a 9-year-old child in the 7th century was even less physically mature than a 9-year-old of this today. What are you saying? Come on, then hear me. Ṣé ti lórí ẹ̀ mọ̀gùn kàbá dànù. Ó bẹ́tà kan lárí ẹni ẹ̀wọ̀n kàbá most of them mọ̀ nǹkan tó ń ṣe àdúnjà ìwọ lòun báwo la ṣe fẹ́ irú àwọn èèyàn báyìí báwo la ṣe fẹ́ cope pẹ̀lú irú àwọn èèyàn báyìí láwùjọ. Imagine a grown up adult tó ń sọrú irú àwọn ọ̀rọ̀ báyìí ní gbangba and you are not even ashamed of yourself. You talking about a child, a kid, ọmọ 6 years old. Ó ń wọ bàbá 54 years lójú. Kò ń ṣe pé bóyá ọmọ 6 years old ń wọ ọmọ 6 years old àbọ̀mọ 7 àbọ̀mọ 8 years old lójú. Ẹ̀yin people yìí ayé yín dẹ̀ bàjẹ́ dẹ̀ tún defend orí burúkú yìí. Ẹ wá ń lo time ẹ wá ń sọ pé the same time tí wọ́n sọ pọ́ tí ò dáa, the same time tí wọ́n sọ pé kéèyàn máa gbórin ò dáa. Ẹ jọ̀ọ́ kí ni orin ń ṣe èdè àmì wo ni orin ń ṣe fún ara tí wọ́n fi sọ pé orin ò dáa nígbà yẹn. Ṣebí nítorí wípé kò ní jẹ́ kẹ́ lè concentrate lórí nǹkan tí Allah commanding tá Allah ń sọ fún yín gbà yẹn nìyẹn orin ò ní jẹ́ kálá lè take over life yín fully ó ní wọ́n ṣe sọ pé orin ò dáa but nítorí pé oh my God nítorí pé Allah sọ pé Muhammadu náà ni Allah gbogbo nǹkan tó bá dẹ̀ ti fẹ́ ó kàn máa back ẹ̀ up pẹ̀lú claims ni pé Allah tó ti sọ pé báyìí ni Allah tó ti sọ pé báyìí àwọn pípù yìí kí ló dé tẹ̀ kí n ronú báyìí ná ẹ̀kan báwo ni àwọn pípù yìí ṣe báyìí báwo làwọn pípù yìí ṣe báyìí wọn alágbára pọ̀ o Àrẹ̀mọ ṣe wà ń bẹ̀ Àrẹ̀mọ. Hello. Ẹ kalẹ́ sà
Yes, sir. ẹ kalẹ́ o àkótó Yes, sir. ẹ wò ó ọlọ́run akún máa kún ní ọwọ́ lórí ètò tẹ̀ ń ṣe. Islam is a very big disease bá a dẹ̀ ṣe ń bá a lọ ní nàìjíríà báyìí ọlọ́run má jẹ́ kó tiẹ̀ ba ìlú jẹ́ because now most of the things tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ báyìí unlike argument nǹkan tí nǹkan tẹ̀ fẹ́ bí ms bàbá ni pé ìwé tí ms bàbá máa ń kà yẹn gangan mo need the copyright because èmi máa ń argue pẹ̀lú àwọn family tèmi tó jẹ́ mùsùlùmí mo máa Ṣé ìwé la máa ń kà? the way they Quran, are handling Quran things hadith. in Nigeria Yeah, ó Quran ó hadith tough la gan máa ń kà. Quran yẹn gangan mo ní ìdánwò adit yẹn mo fẹ́ gbà ní ọwọ́ ms baba because èmi máa ń argue pẹ̀lú wọn gan mo máa ń bá wọn fa gan so Wow. most of them kẹ̀dẹ̀ rí ẹ mọ̀ nǹkan tẹ́wọ̀n bá ní idea fún èèyàn mọ̀ ń pa ẹ̀ ni Yeah. so mo máa ń fẹ́ even program yìí mo fẹ́ gbé wọlé ńjọ́ kan tẹ́kọ̀ mi mọ time tẹ́kọ̀ ẹ̀kọ́ Nǹkan tó máa àmì ṣẹlẹ̀ mo ni fẹ́ pé gbé wọlé because ó máa pèrè láfa nǹkan tẹ́ máa ṣe ni pé anytime láyé a máa wà níbí báyìí láti bí 8:30 títí di bí 12:12 gbà mí. So ẹ lè gbé wọn wá tàbí kẹ́ lọ sórí page ms bàbá. Ẹ máa rí àwọn fídíò tí wọ́n ti ṣe àti àwọn nǹkan tí wọ́n ti sọ tẹ́lẹ̀ ńbẹ̀ tí wọ́n ti dárúkọ àwọn verses eléyìí tẹ́ bá nídìí ńbẹ̀. So ẹ̀yin náà kàn lè mú mo fún yín ẹ máa rí ńbẹ̀. mo máa ń copy àwọn link yẹn mo máa ń send ẹ̀ sí i gbogbo fídíò ms baba mo máa ń copy Ìjọ tí mo máa ń tán bá ti wà forward sí available ẹ mú wọn wá síbí ìjọ tán bá ti wà available nǹkan tèmi fẹ́ ṣe nìyẹn pé kí ẹ n mú lè wọn mú wá ẹ wá má wọlé. ó máa ń ṣọ́ ara ẹ̀ pé òun ẹ mọ̀ èmi ò dẹ̀ láìjà ń pa ẹ̀ so Ẹ ọlọ́run má máa kún yín lọ́wọ́ òun a máa rí tẹ̀síwájú o lágbára ọlọ́run a lè lé wọn kúrò ilẹ̀ yorùbá o kọ́ má ba ilẹ̀ yorùbá jẹ́ bó ṣe balẹ̀ haúsá jẹ́ o wàláì haúsá ni problem wa ní nàìjíríà tí ilẹ̀ haúsá bá ti da tí gbogbo ṣẹ̀rí ààrẹ dèrèdè yẹn tó bá ti kúrò ilẹ̀ yorùbá tó bá ti kúrò ilẹ̀ haúsá nàìjíríà máa da àwọn haúsá àwọn ló ń da lóru dẹ̀nà dẹ̀ ń lo islam yẹn wọ́n fi ń ṣe weapon láti bàlújẹ́ ni kò sí ní saudi gan tó jẹ́ saudi ok gbogbo yẹn ń sọ pé ẹ fẹ́ máa ṣe islam kí ló dé tẹ̀ ṣe máa gba saudi lọ kẹ́ lọ máa ṣe islam nínú saudi kẹ́ lọ máa ṣe kọ́ṣọ̀ ní kọ́ṣọ̀ ẹ wá gbé sórí kò sí ẹ bá ń bá wọn sọ̀rọ̀ báyìí ẹ pa ẹgùn lọ́bẹ ẹgùn a máa pa wọ́n kíní kan mi ì rí ibi tí àwọn mùsùlùmí tèmi ti ń rí o mi ì rí mùsùlùmí tó ní sùúrù rí bí Ẹ ṣe tó gan. bá sọ pé òun fẹ́ pààyàn kò tí ì ṣe mùsùlùmí òdodo so ms Ẹ ṣe gan. ọlọ́run àtúbà máa ràn yín lọ́wọ́ o Ẹ because ṣe gan. ẹ̀yin nígbà ìkọ́ ọlọ́run fẹ́ lò fún ilẹ̀ yorùbá o láti gbà wá o lọ́wọ́ àwọn jàǹdùkú mùsùlùmí boko haram yìí o àwọn ẹrú fúlàní tó wọlé tán wá ilẹ̀ yorùbá china wọn ṣàṣe wọn lẹ́sìn ìlú china dẹ̀ ń gún régé but africa yìí náà ní problem látìgbà tó ti introduce ẹ̀sìn sí wa láfíríkà kò wá àwa ní mentality méjì ju ká para wa lọ so Yeah, I ẹ don't ṣe know gan mi ì mọ Mr. báwọn Remo. mùsùlùmí ẹ bọ́n àfáàyàn bọ́ ṣe ń think bọ́ ṣe ń ronú so Mr. Remo ẹ ẹ kó jọ ètò gan mo rí àṣẹ. ẹ ṣe gan ẹ jẹ́ ká ìjọ tí ẹni ẹ bá ti wà available ẹ bá wa mú wọn wá síbí báyìí ẹ jẹ́ ká attend sí àwọn tó kù ẹ ṣe Yeah, gan. ẹ kálẹ̀ o. Okay. Mr. Ọmọgòrè ọlá ẹ káàbọ̀. Yes, sir. Kò ráyè ẹ̀kọ́jọ́ mẹ́ta. Yes, sir. Nǹkan tí mo fẹ́ sọ kì í ṣe nǹkan tó lọ fún wa. Mo really appreciate fún platform yìí gan. Mo ṣe ń labrate gbọ́ ọmọ Yorùbá. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba Olódùmarè ó máa jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá tó jẹ́ Yorùbá tàtà á jẹ́ kí wọ́n gbọ́. Wọn ò dẹ̀ ní kọ́ tí kò sí nǹkan tó ń lọ because wọ́n ní pàfà ojú fún wa, pàfà jó, àjà fúnra, àjà jẹ́. Onílé tó bá ti fúnra, àwọn Fúlàní bandits wọ́n máa kú. I understand òun nìkan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá báyìí ó kúkú ń sọ anybody wọ́n dẹ̀ ń gbọ́ ṣùgbọ́n ẹ̀sìn yìí ó jẹ́ ẹ̀sìn tó yẹ pé ó ya wèrè gan-an Ọlọ́run ló mọ̀ bóyá tó bá ti ń preach fèèyàn wọ́n máa ń fi nǹkan sẹ́nu báyọ̀ sọ̀rọ̀ ni Ọlọ́run ló mọ̀ bóyá tó bá ti ń preach séyàn wọ́n máa ń lo command tone sí ni tó fi dàbẹ́ ní pé wọn ò fẹ́ kakakọ́ gbọ́ wọ́n á tún wá máa takò èèyàn tó tún jẹ́ ọmọ Yorùbá tó tún bá yín sọ̀rọ̀ but that is there ṣẹ́yìn nǹkan tó wá important mo fẹ́ sọ Mr. Kòráyé àti ètò láyé ẹ jọ̀ọ́ tó yọ lọ́hùn ẹ bá mi fi style máa bá ms bàbá àti olówó èkó ẹ jọ̀ọ́ àmì tẹ̀ jẹ́ yàkọ̀ bí ọlọ́ba àti tiẹ̀ èèyàn ní ojú wọn ẹ jọ̀ọ́ torí mo wo fídíò kan lẹ́ni tí olóyìnbó kan mọ àlè ọmọ Fúlàní tó ń pretend yẹn tó sọ pé òun invite àwọn ọmọ ms bàbá mẹ́rin òun fẹ́ bá wọn ṣe debate ms bàbá fún ara ẹ̀ kí ní ẹ jọ̀ọ́ tó yọ lọ́hùn má bẹ́ẹ̀ ni bọ́dí wọn kọ̀ọ̀kan ṣe debate kọ̀ọ̀kan mú ẹjọ́ tó yọ lọ ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé debate tá a ṣe lọ́dọ̀ King Solomon níjọ́ sí torí ló ṣe ara ẹ̀
65 tó máa ń ṣe program ọba àwọn tó máa ń wá sọ́dọ̀ wọn ju 65 ó pọ̀ jù ní 100 àdìgbà tó ti ṣe debate yẹn báyìí ló ti rí àwọn ló ti rí view 200 150 300 so ó dà pé àwọn view ẹ̀ yẹn ìgbà tá a ti ṣe fídíò pa àwọn view ẹ̀ yẹn ti wálẹ̀ so ọdún tí ń sáré debate mi káwọn view yẹn lè tún lọ sókè kóhun lè túbọ̀ lè máa parọ́ fún ọmọ Yorùbá so ẹ jọ torí ọlọ ẹ bá avoid ẹ ṣáàjẹ máa ṣe kọ́tà yìí ń ṣe lọ kẹ bá avoid olóyè burúkú wọn kọ́ dúró títí wọn kọ́ túbọ̀ máa pọ̀ wọn lóyè burúkú tó ń pè sí Islam kọ́ máa pè wọn kẹ́yìn ṣàtúbọ̀ bá máa liberate ọ̀wọ́ èèyàn wa ẹ jọ ẹ avoid debate wọn nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣeun gan. ẹ ṣe gan I really appreciate. User 92068 ṣé wà ń bẹ̀ user ṣé wọ́n ti sùn báyìí user láì wọ́n ti sùn. Ìyàwó Hafsat ṣe wà ń bímọ Hafsat ṣó di mi rí nǹkan tó end orúkọ yín ṣe wà ń bẹ̀ mọ́ ìyàwó Hafsat ṣe wà ń bẹ̀ àwọn náà ò sí ń bẹ̀ o. Mr. Almuyi ṣẹ́yìn wà ń bẹ̀ Mr. Almuyi ṣé gbogbo lé ní Mr. Almuyi. Yeah, Manda. Ekale Rasa. Yeah. Mùsùlùmí ni àbí àgùntàn Israeli àbí ọmọ aládé? Mùsùlùmí ni. Ọ̀rọ̀ kéèzà aláàlá ń treat bíbá yìí àti. Mo ti mọ pé mo ò lè dára yín láàmú, mo ti mọ kẹ́tẹ́ ń treat but nǹkan kan lèmi fẹ́ sọ. Mo fẹ́ clarify nǹkan kan ni. You understand? So, nínú Islam àbí? Ìgbà tí ẹ sọ̀rọ̀ tán nísìnyí ẹni tí. Mi ò sọ̀rọ̀ tán mo sọ̀rọ̀ sẹ́kù ni. Àtẹ sọ̀rọ̀ sẹ́kù àtẹ sọ̀rọ̀ tán nǹkan kan náà ni. Irọ́ ó yàtọ̀ síra wọn nǹkan tó bá ti ẹ sọ̀rọ̀ tí òmí nìkẹ́ máa rẹ́ ó yá ẹgbọ́n sókè. Ẹ kàn ń lọ Yorùbá lọ́rùn pọ̀ ni. So ohun tí ń bẹ́ẹ̀ ni pé ẹ̀ka kínní kan jáde mo mọ̀ bí tẹ́ ti search ẹ̀ so tẹ́ sọ ń sìn pé nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam so tẹ́ sọ pé so ó bá ọmọ ọdún mẹ́sàn-án sùn understand so ẹ wá ń try láti ìyàwó àṣà ẹjọ ẹni sùúrù náà ẹ jẹ́ kí wọ́n sáré attend sí. ẹ wá ń try láti sọ pé religiously ẹ ti understand so ẹ tún wá ń sọ̀rọ̀ nípa scientifically so then n tẹ́mi dẹ̀ rí ni pé so you guys are not talking about scientifically here so we are just dealing with religion right so kí ni religion sọ lórí ẹ̀ gangan that is what I wanted to hear. Akùnrin ṣé kí n dá wọn okay. Ẹ dá wọn lóhùn máa ní ti ẹ dá wọn lóhùn. All right, ẹ ṣe. Tá bá ń sọ̀rọ̀ nípa physiology and anatomy of human à ń sọ̀rọ̀ nípa èèyàn a ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ẹni sùúrù. Ẹni kẹ́ni sùúrù you ask your question ẹ jẹ́ ká dá inú kẹ́ni sùúrù sà. Ẹni sùúrù. Just a simple question ni mo ń béèrè kí ni religiously sọ nǹkan báyìí lọ sọ that is all. It's okay ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi àwa bá yín gbé jáde wípé religiously kí ló sọ ẹ̀sìn wo ló dẹ̀ sọ. Yes, that is it. Oh, yeah, that is why tí mo ṣe ń sọ wípé you cannot use religion to justify human's life. Come on, nǹkan tá a sọ fún yín nìyẹn. Okay, what are you guys are talking about? You guys are talking. No. Excuse me, please. À ń sọ̀rọ̀ nípa ìdídàgbàsókè èèyàn, not spiritual life of people. Dídàgbàsókè, we are talking about pé nípa marriage, we are talking about the readiness of the body, anatomy of human, philosophy of human, physiology of human. We are sọ̀rọ̀ nípa spirituality. There is nowhere tí spirituality fẹ́ ẹni sùúrù sà kò sí nǹkan tó kan spirituality pẹ̀lú ìdàgbàsókè èèyàn physically. So nípa marriage we are talking about physical appearance and physical development not spiritual development here. So if we want to judge it bó ṣe máa affect èèyàn we have to judge it scientifically because that is the only thing that explain it in total. I'm not talking about scientifically here. You guys are dealing with what? Are you dealing with scientific or you are dealing with religion? Okay. That's what I'm asking. Are you dealing with Mr. Almuyi? Wait. As you are asking me a question, I wanted to ask you, and I want you to answer me. Are you dealing with science here, or you are dealing with religion? That is it. We are dealing with moral characters. Moral characters. Yes. Moral characters. And why are you bringing something religion or something like that? We are judging everything with moral attitude. Okay, I'm hearing. So, morally, is it okay for a 54-year-old man to get attracted to a 6-year-old girl? No, wait. I'm not talking. It's a simple question, sir.
Is it morally okay for a 54 years old man to do that? It's moral in some other way. Is it morally justified for a 54 years old man? That's what I'm saying. Is there any justification for that, please? There is. Ẹjọ́ justify morally. Ọ̀nà wo ló gbà justifiable fún when you are a Muslim, I'm talking about Muslim. I understand. Tó bá ti jẹ́ fún Mùsùlùmí ó wà morally justifiable. I'm not talking about that. Then you cannot compare us. Wait. You cannot compare the life we are, as in our life now. You cannot compare it with. Is there any law in Islam or any doing in Islam that is 100 years old? Any law? Any doings of law in Islam that is 100 years old? There is. 100 years old. 100 years old as well. Yeah, that wasn't from 1,400 years plus ago. Any act, anything from Islam that wasn't from 1,400 years ago. No. Anything. So why are you trying to take some out? Like what I wanted to elevate. No. Try láti yọ kúrò ńbẹ̀. Are you trying to see something out? Let me just say what I'm trying to say is right now is that you cannot compare what you are saying. When you read something, right? You said religiously you read it, right? So after that you still read this one scientifically, and I'm not talking about scientifically. Just read that the research that you have searched for scientifically, I mean religiously. I just want to hear it again. That is all. Báwo lẹ ṣe expect pé kí n justify nǹkan? Hello uncle, hello sir, hello uncle, ẹ jẹ́ kí n dá máa yìí lóhùn, ẹ jọ̀ọ́ sir. Okay ma. Ẹ dá wọn lóhùn. Ẹ jọ̀ọ́ kí lorúkọ wọn náà? In fact, ṣe rí program yìí lágbára ju irú àwọn èèyàn tó ń wọlé yìí lọ. In fact, for as a Nigerian, as a Yorùbá lady, tí mo jẹ́ Yorùbá tí mo ti dé Nàìjíríà, ojú tì mí fún àwọn statements. Please keep quiet, shut up. When I'm talking, you don't talk. Please. Oh, seriously? Yes. When I'm talking, you don't talk. Mo bírú ẹ lọ́mọ ọ̀dẹ̀. Don't go to you call yourself a graduate, you are speaking like this? You're not ashamed of yourself. You call yourself a graduate, see what you're saying. Your statement is thinking. Kò ṣe àwọn ọlọ́pọlọ dúdú bíi ti yín ló wà ń bí báyìí. Mi mọ reason tó fi ń gbèrú ẹ̀yìn wá sókè ọmọ bàbá yín ló yẹ kẹ́ lọ pè wá ẹ̀yin ọmọ àlè játijàti. Tó ń gbèrú yín sókè tó ń fún yín ní ọjọ́ ìdájẹ́ kí n máa sọ̀rọ̀. Láàárín àwọn wo? Ọ̀dẹ̀ ni I'm not new here. Ìwọ́dẹ̀ jẹ́ obìnrin, o lè ní kán bá ọmọ tiẹ̀ sùn lọ́mọ ọdún mẹ́sàn-án, o lè ní kán bá ọmọ tiẹ̀ sùn lọ́kàn fún ọmọ yẹn lọ́mọ ọdún mẹ́fà. Wọ́n ti kọ́kọ́ yín sínú àgọ́. Àwọn bàbá yín tó ti dàrú ayérú, àwọn bàbá yín tó darí ayérú ní kẹ́ lọ pè wá. Àwọn bàbá yín tó darí ayérú ní kẹ́ lọ pè wá. Ẹ̀yin ọmọ àlè játijàti. Ẹ máa kó lọ Sudan kẹ́ lọ gbé bẹ̀. Ẹ kó lọ lẹ̀ Lárúbáwá kẹ́ lọ máa gbé bẹ̀. Ẹ lọ gbé nílẹ̀ Lárúbáwá ọmọ àlè játijàti. Wọ́n wá ń sọ̀rọ̀ wá listen to yourself. Your word is smelling. Your mouth stinks. What you're saying is smelling. Nǹkan tó ń sọ, ó smell. When I'm talking, you don't talk with this stupid idiot. Who is having conversation with you? I just want to. Ẹjọ́ ẹgbẹ́ gbèsè yìí kò bí. Because what you are saying is kò jọ nǹkan táwọn èèyàn sọ. Wọ́n wọ́n ti kọ́kọ́ lọ yín ságò. Ẹjọ́ obìnrin ni wọ́n respect wọn àgbàlagbà. Wọ́n àgbàlagbà tí ò níyàlé idiot. Who is talking? I'm talking, you are talking. Use this fool. Àgbàlagbà ni wọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Don't do that to us. Don't talk to us like that, please. You are very stupid. Stop saying that. She's an elderly woman. Stop saying that. Let her give her submission, then we'll continue our conversation. What you are talking is smelly. You are saying it's good for them to sleep with 9 years old girl. Are you crazy? What kind of stupid religion is this? You are I'm a very woman. stupid for that statement. Yeah, I'm a woman. I can't be hearing this. What you're saying is thinking. Who are you? You are crazy. You are crazy. You this stupid idiot. I don't your mwali jati. Elon kesi in Arabic. Yen ko sori. Ele sọ̀rọ̀ láwùjọ. Ele máa lanu sọ̀rọ̀. Àwọn bàbá yín tó kẹ́sì lórí burúkú wá sí ìlú wa. Àwọn nìkan wá. Ẹ̀yin kéré, ẹ̀yin ọmọdé yẹ kéré. Àwọn bàbá yín tó gbẹ́sìn wá. Àwọn bàbá ẹ̀ tó gbẹ́sìn olórí burúkú wá. Ẹ̀sìn tí wọ́n mọ̀. Àwọn bàbá yín tó gbẹ́sìn wá la fẹ́ rí òṣèlú ẹ̀yà tí mọ̀ nǹkan. A máa sọ̀kò pa gbogbo yín nílẹ̀ Yorùbá. A máa sọ̀kò pa yín gbẹ̀yìn ni. A máa sọ̀kò pa yín nílẹ̀ Yorùbá ni. Ẹ tí mọ̀ anything. I'm talking to you. Àwọn tí wọ́n ní làákàyè mo fẹ́ bá sọ̀rọ̀. Àwọn ló listen sí orí burúkú ẹ̀. Àwọn ló fẹ́ listen sí wọ̀nyí. Kí ló fẹ́ sọ? Stupid idiot. Àwọn bàbá yín tó ti kó ṣìwọ̀lú. Tó ti kó ní burúkú ẹ̀ tó ti balẹ̀ ayé àwọn ọmọ Yorùbá jẹ́ la fẹ́ bá sọ̀rọ̀. Àwọn tó wà lẹ́yìn ilẹ̀kùn. Nínú ìyá wa, ẹ wo oríṣiríṣi àwọn èèyàn tí à ń dé pẹ̀lú bíbá yín nìyẹn. Ó yé wa pé irú ọ̀rọ̀ yẹn ìgbà míì gan tèmi gan bá gbọ́ ara mi máa ń ṣe bákan pé báwo làwọn èèyàn tí wọ́n ní ọpọlọ tí wọ́n dẹ̀ ń ronú báwo ni wọ́n ṣe rí báyìí.
bọ́ ṣe rí àtàbá kan ń rò pé ṣé ń gbọ́ ẹni sùúrù ìyàwó hausa ẹni sùúrù mà àtàbá kan ń wò pé títà wa àwọn nìkan àfẹ́ máa bá wọn sọ̀rọ̀ ìyá mi àwọn tó ń ronú bíi tiwọn bẹ́ẹ̀ yẹn pọ̀ ní àwùjọ tí àbádẹ̀ máa jẹ́ kí wọ́n máa sọ síta bẹ́ẹ̀ yẹn kí àwọn èèyàn máa gbọ́ nǹkan tí wọ́n ń sọ àwọn èèyàn ò ní mọ level tí kinní yìí ti lọ ní àwùjọ wa wọn ò ní mọ̀ pé àwọn tí ó ní irú ìròrí bẹ́ẹ̀ yẹn wọ́n wà ní àwùjọ wa wọn ò ní mọ̀ pé àwọn tó jẹ́ pé gbogbo irú ìwà burúkú bẹ́ẹ̀ yẹn ò jọ wọ́n lójú wọ́n pọ̀ ní àwùjọ wa àwọn èèyàn kan máa rò pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò lọ gògò ṣe bí ìgbà yẹn ni so imagine kí a grown up man máa sọ yìí pé ṣe bí ìgbà yẹn ni wọ́n fẹ́ ọmọ ọdún mẹ́fà pé bàbá 54 years old ó fẹ́ ọmọ ọdún mẹ́fà wọ́n ti gbàgbé pé nígbà tí bàbá 54 yìí tí wọ́n fẹ́ fẹ́ ọmọ tiẹ̀ tó ju ọmọ ọdún mẹ́fà tí wọ́n fẹ́ ń gbà yẹn lọ bàbá yìí ò gbà kí wọ́n fẹ́ ọmọ tóun ní that same year and this same man ó tún wá advise ọ̀rẹ́ ẹ̀ pé ìgbà tọ́rẹ́ ẹ̀ fẹ́ èèyàn kan tó ti lọ́kọ rí this same man was now advising his friend pé kí ló dé tí ò lọ fẹ́ ọmọ kékeré tó jẹ́ pé ó máa bá a ṣeré gẹ́gẹ́ bóun náà ṣe máa ń bá Aisha ṣeré so àwọn kan dẹ̀ máa dúró síbi wọ́n á dẹ̀ fẹ́ defend ẹ̀ but we have to let them talk sometimes so that àwọn èèyàn lè máa gbọ́ irú ọpọlọ àwọn èèyàn tí wọ́n wà ní àárín wa so ẹ ṣe gan ìyá mi ẹ má bínú ẹ jọ̀ọ́ ìyá wa Hafsat Sodiya Títílayọ̀ ṣe wà mẹ́mọ̀ Hafsat Sodiya ṣe wà mẹ́mọ̀ à ń pè yín dá wa lóhùn ìyá wa Hafsat àbí Hafsat bóyá wọ́n ti sùn nìyẹn user ṣe. àwọn ni mò ń dúró de pé kán sọ̀rọ̀ náà kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ torí mo rí pé muslim ni wọ́n mo dẹ̀ fẹ́ kán sọ̀rọ̀ torí ẹ̀ ni mo ṣe wọ́n sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń try láti sọ̀rọ̀ ń sìn o mi mọ̀ bóyá network. bóyá network ni ó lè jẹ́ network wọn. bóyá kí kán drop wọn kí á tún wọn gbé padà. user 920. brother mi ẹ jọ̀ọ́ mo sáré sọ statement kan bọ̀ mo hold on fún wọn kó má dà ní pé àjẹ́ kán sọ̀rọ̀ ló jẹ́ kí n stop nǹkan tí mo fẹ́ sọ. ṣe rí wọ́n ní tí iná ò bá tán lórí ẹ̀jẹ̀ ò lè tán lè kan náà ṣé àwọn pípì wọ́n ti dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá o ẹ jẹ́ kí kọ́kọ́ fi bí ìṣáná kí èso ògùn ṣe rí. èmi mo wà ń bí bẹ́ẹ̀ ìyàwó Hafsat network yẹn ò dá ẹ káàbọ̀ mà kí ni ẹ̀rọ àlá ní àbí. ṣe wà ń bẹ̀ mà bóyá kẹ́ drop ẹ tún request ṣé ń gbọ́ mi báyìí bẹ́ẹ̀ mo wà ń bẹ̀ ṣé ń gbọ́ báyìí. network yẹn ò stable ń fluctuate ẹ drop ẹ tún request send ṣe gbọ́ mà. mo ti gbọ́. ẹ drop ẹ tún request send ìyá mi. ẹ ṣe brother mi so nǹkan tí mo sọ lọ àwọn pípì ti bà nǹkan jẹ́ gan wọ́n ti bà nǹkan jẹ́ Ọlọ́run kò sígbà tí mo gbọ́ program yìí tí mi ò kí ń sunkún wọ́n ti bà nǹkan jẹ́ gan because story of my life mọ́mísí mi nígbà tí wọ́n bí sáyé ìdílé muslim náà ti bí àwọn olórí burúkú táyé wọn máa bàjẹ́ dànù yìí tán ti kó muslim wá tán wá fi confuse àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe ìdílé muslim náà ti bí òṣàdẹ ní when they gave back to her ẹ mọ̀ kẹ́ bímọ kí wọ́n sọ ọmọ lórúkọ ọmọdé máàkì tán fi sọ ọmọ lórúkọ wọ́n ti sọ fún granny mi pé kó lọ sọ ọmọ yẹn nù torí pé wọ́n wá láti ìdílé muslim wọ́n ní kó lọ sọ ọmọ nù wọ́n ti sọ lórúkọ wọ́n ní kó lọ sọ ọmọ yẹn nù pé nígbà tí ó ti ké wọ́n tó wá gbé fàjọ lẹ̀ kó sọ pé òṣà ńlá lẹ bí ó dìgbà tẹ́ bá gbé òṣà yẹn kalẹ̀ kó tó ké wọ́n dẹ̀ wá ṣe òṣà yẹn báyìí mo ti mi dẹ̀ kéé lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé mo káwọn olórí burúkú àfáàtì tí wọ́n máa yẹ̀ yìí tí wọ́n ò ní ṣoríire yìí ṣé mo pé wọ́n jẹ́ kí ìyá mi ní miserable life nǹkan tó náà wọn bá wọn wá sáyé wá ṣe wọ́n jẹ́ kó ní miserable life wọ́n bá rìn àjò ẹ̀jẹ̀ wọ́n bá rìn àjò yẹ́ ẹ̀jẹ̀ tí ìyá òrò ọmọ mi bí tó lẹ́yìn ẹ̀ torí pé wọ́n frustrate rání mi ogun máa pa ọgbẹ̀yìn àfáàyè ni o ẹ̀ tí mọ̀ kankan àwọn tó ti kú nu yín tó yẹ pé àwọn ló gbé ẹ̀sìn yẹn wá sílẹ̀ Yorùbá tó ti kú nu yín àwọn ọmọdé wọn á jẹ ìyà yẹn tó ti kú bó ṣe kú yẹn náà inú náà lọ bọ àwọn ọmọ tó kú lórí ilẹ̀ ayé wọn á jẹ ìyà yẹn because kí ló dé oníkálukú láti ṣe tiẹ̀ ní náà wọ́n ní àwo kì í fọ́ kíní kan láwo àbánáyẹ ní kì í dáwo kíní kan láwo why ẹ ṣe ti ní kóníkálukú ṣe tiwọn ìwé ní pé tí o bá ti gba ìsìlámù gbọ́ ẹ máa pa ògùn ló máa pa yín o òṣèré rí nǹkan tá a bá yín fà lẹ̀ Yorùbá yẹn ẹ ní believe ara yín wallahi ẹ ní lè bọ́ta pé muslim ní ibi tó máa lè dé ní kẹ́ má ṣe ti yín but don't ever say anybody tó bá jẹ́ kèfèrí kí wọ́n máa pa kọ́ lọ́ máa dúnyàn lọ́rùn kọ́ máa káwọn èèyàn yẹn kò ní work ẹ tó bá fẹ́ ṣẹ̀sìn yẹn ẹ lọ́ máa gbé nílẹ̀ Fúlàní àbí kẹ́ kó lọ síbi tí wọ́n ti ní Saudi tó ti ń ṣẹ̀sìn Nigeria is for everybody it's not for one religion kò dé lè work kò lè work bẹ́ẹ̀ ti bàdé ayé àwọn forefathers wa jẹ́ pẹ̀lú ẹ̀sìn olórí burúkú yìí tẹ́ kó wáyé kéèyàn kan máa defend tó ń bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ọ̀nà ẹ ti rí pé kó ti kó gbọ́kọ́ lórí wọn lọ tó bá sọ̀rọ̀ sọ́tún wọn máa sọ̀rọ̀ sósì kò sí nǹkan kan náà kọ́ lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa àwa ní century 2026 wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa àti wà ní 1917
kí ni nǹkan tó ń sọ kí ló ń sọ àwọn pípì tí bá yé jẹ́ gan o ẹ wò gbogbo àwọn ọmọ tó ń mú lọ sí makaranta ilé kéwù yẹn gbogbo àwọn kékeré yẹn náà ń bá sùn àwọn afá olórí burúkú tí wọ́n máa yẹ yẹn gbogbo àwọn ọmọ tó ń mú lọ sí ilé kéwù àfá mi bàbá máa rèpù gbogbo àwọn yẹn because nǹkan táwọn òbí sọ fún wọn ni wọ́n ní kó bá ọmọ kékeré sùn àwọn ọmọ ẹ̀dẹ̀rẹ̀ wọn nílé sọ wọ́n ti fi fíẹ̀ sáwọn ọmọ yẹn lọ́kàn tó yẹ ló jẹ́ pé gbogbo àwọn ọkùnrin Nàìjíríà almost everybody ló ń rèpù ọmọdé àwọn olórí burúkú àwọn onílù jẹ́ òfò àṣìṣe tí lọ́wọ́ torí pẹ̀yìn tí mú pé kọ́pa wọn sí àwọn Christian náà àṣìbọ̀ lórí àwọn olórí burúkú pásítọ̀ tí wọ́n máa yẹ dànù àṣìbọ̀ ẹ wo ibi tẹ́ ti kórí burúkú religion yín wá ẹ̀ kó padà lọ́bẹ̀ kò ṣe dandan ni kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ṣòṣà but at least religion is nothing kí ni religion kò ṣe religion kò ṣe nǹkan kan tó bá ti dàrọ̀ tó bá bẹ̀rẹ̀ dẹ̀ sọ̀rọ̀ pé ẹlẹ́dàá mi mo bẹ̀ sọ̀rọ̀ báyìí nǹkan báyìí mo fẹ́ Ọlọ́run á gbọ́ even nínú Bible olórí ìwèrè wọn àti Kùránì olórí òfò wọn tó ń gbé jáde ó kọ́ sọ síbẹ̀ pé nǹkan tó yàn bá gbọ́ Ọlọ́run sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn ó ti gbọ́ kí ló dé ṣógun láyé ni ẹsẹ̀ pẹ́ ní gbọ́ agun nígbà àwọn máa sọ kò fọ́wọ́ àbáyé lórí ni tábà tí ń fòkò pa ogun wọn dànù orí yá pé ẹ̀rì wá balẹ̀ ayé wa jẹ́ bẹ́sẹ̀ balẹ̀ àwọn ẹ̀yà àwọn bàbá wa àti àwọn ìyá wa jẹ́ ẹ̀rì wá balẹ̀ ayé wa jẹ́ kí kórí burúkú lọ ẹ ṣé ó dàrú. ìyá wa ẹ ṣé gan ẹ pẹ́ fún wọn ẹ ṣé gan ọmọ máa rí yín bá ẹ ṣé gan kò sí ẹni tí wọ́n máa bí àbí tó ti máa ní ìlàkọjá kan pẹ̀lú Islam yìí tí ò ní máa ká lára ṣùgbọ́n a kàn ní láti máa pe gbogbo ara wa ṣàkíyèsí nípa ẹ̀sìn burúkú yìí ṣe rí the way tí wọ́n ṣe máa ń colonize àwọn èèyàn tí wọ́n máa ń gba identity wọn kúrò lọ́wọ́ wọn gbogbo ẹ̀ ni wọ́n kójọ pọ̀ tí wọ́n kójọ sínú Islam so kò sí nǹkan kan míì tó fẹ́ wá lọ síbẹ̀ if you open your mind tó bá ka gbogbo ẹ̀ dáadáa you will understand the system you will understand everything tí wọ́n kójọ pọ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ yẹn ó dìpù gan wọ́n ní different scope wọ́n torí ẹ bá ti fẹ́ tú wọ́n níbi tí wọ́n á ti bẹ́ẹ̀ dé tí orí ẹ bá tún ti ń dè díẹ̀díẹ̀ wọ́n tún ní bí wọ́n á tún ṣe máa reduce nọ́ọ̀tì yẹn so ó ní òfin fún àwọn àsìkò kọ̀ọ̀kan àti fún àwọn àyè kọ̀ọ̀kan nínú Islam ó ní different approaches tẹ́ máa lò so tẹ́ bá fẹ́ parọ́ àyè wà fún yín láti parọ́ láti pretend fún àwọn èèyàn kẹ́ lè fi convince wọn pé no kì í ṣe bí kíní ìṣerí lélẹ̀ so for this reason wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe torí ẹ̀ ló ṣe easy fún wọn láti lè máa conquer káàkiri àgbáyé because scope wà nú ẹ̀ tí àwọn èèyàn máa wò pé kíní yìí báyìí ló ṣe rí kò rí bẹ́ẹ̀ ìgbà míì ẹlòmíì máa tún ní Islam kì í ṣe bó ṣe ń pè yẹn kọ́ ló ṣe rí bọ̀ gbogbo nǹkan tí wọ́n á fi gbalẹ̀ tí wọ́n á fi ba gbogbo bí everywhere jẹ́ inú ẹ̀ náà ló wà so fún díẹ̀ yìí ẹ̀yin ọmọ aládé ẹ jẹ́ ká torí wa sílẹ̀ Islam is not for us at all religion is not for us ẹ jẹ́ ká wádìí ibi táwọn bàbá wa bá ṣẹ́ dé and let's start from there and do something for ourselves so that àwa náà máa lè progress a máa lè wà significant nínú ayé ju pé káwọn kan wá máa fọwọ́ rọ́ wa sẹ́yìn lọ àwọn bàbá wa gbìyànjú gan so ẹ jọ̀ọ́